ọmọ Odùduwà Yorùbá ọmọládé ọmọ onílẹ̀ ọ̀rọ̀ dádé orí wa kó má ṣe ṣíbọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ káàárọ̀ èèyàn wa nílé. Ó dùn mí pé òru ni mo fi bọ́ sórí ètò yìí. Tó dẹ̀ fà á tó fi jẹ́ pé òru ni mo fi bọ́ sórí ètò yìí ni pé nípa èèyàn wa tí wọ́n mú ní Ṣàgámù lánàá. Wọ́n sì fún wa ní àwọn messages yìí pé ọ̀rọ̀ yìí wá láti ọwọ́ ọba Babátúndé Àjàyí tó jẹ́ Akárìgbò of Remoland. Ọba Babátúndé Àjàyí wọ́n ní Ìlúfẹ́mi lóyè níyín. Mi ò rí yín gẹ́gẹ́ bí Ìlúfẹ́mi lóyè o. Ẹ ti ń dójú ti ìlú tí wọ́n fẹ́ yín lóyè báyìí. Mo sọ fún yín lọ́jọ́ kìíní àná, mo ní kẹ́ má dẹni ẹ̀tẹ́ lọ́wọ́ ọ̀dọ́. Ó dùn mí púpọ̀ nítorí pé ẹlẹ́ran fẹ́ lára. Ṣùgbọ́n àwọn ìwà tẹ́ ń wù yìí ìwà dójú ti ni. Ó dùn mí bí mo ṣe ń rí yín nínú ìdọ̀tí, bàbá. Odindi Akárìgbò of Remoland. Ó dùn mí fún yín o, bàbá. Ẹ̀yin àgbàlagbà lẹ ń pa lówe pé bẹ́gbẹ́ ẹni bá jalè ó ṣe làwí. A ti gbọ́ pé odindi Akárìgbò of Remoland kẹwàá máa wùwà báyìí. Ẹ wo iye ọba tó wà lábẹ́ àkóso yín. Ẹ wo iye ìlú tẹ̀ ń darí. Mo wá rí gbangba wípé ọmọ Tinubu ni yín. Gbogbo ẹ̀yin ọba tẹ́ dúró ti Tinubu. Wàláhì ẹ ṣe làákàyè o. Ẹ ní bínú. Gbogbo bí n bá ṣe sọ ní kẹ́ ṣe gbà. Èmi kọ́ mo ń sọ, àwọn alálẹ̀ náà sọ fún yín. Ẹ̀yin kó ọlọ́pàá síta kán arrest àwọn tó fẹ́ ṣe rally. Wọ́n náà ń dún gbólóhùn yẹn wípé wọn tó wá ṣe campaign kankan ní ìlú tẹ́ jọba sí. Bàbá ta ni yín ná? Ta ni yín bàbá? Ọba Babátúndé Àjàyí, ta lẹni tẹ́ jẹ́? Ta lẹni tẹ́ jẹ́ gan-an tí wọn ò lè wá ṣe campaign ní Ṣàgámù? Ìkà ni yín o. Ọba Babátúndé Àjàyí, the Akárìgbò of Remoland. Ẹ burú, èèyàn burúkú ayé àtọ̀run ni yín. Torí pé ìlú òyìnbó lẹ́yìn gbé. Ẹ rí bí ìlú òyìnbó ṣe rí, ẹ rí bó ṣe rọrùn fún oníkálukú wọn bẹ̀. Why tó fi jẹ́ pé ẹ̀yin wọ̀nyí lẹ máa ń ya ìkà náà? Why tó jẹ́ pé ẹ̀yin yìí lẹ máa ń ya ìkà èèyàn? Ṣé nílùú òyìnbó tẹ̀yin gbé dàgbà níbi tẹ́ ti wá yẹn, wo iye ọdún tẹ́ lò ń bẹ̀? Ń tẹ̀yin ṣe yẹn, òṣì tẹ́ ṣe lénìí yẹn lánàá yẹn, torí ó ti dànù báyìí. Ìranù tẹ́ ṣe lánàá yẹn. Ǹjẹ́ wọ́n lè ṣe bẹ́ẹ̀ lóyìnbó bí? Ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ nílùú òyìnbó? Ẹ jẹ́ kó yé gbogbo ilẹ̀ Rẹ́mọ wípé ọba òṣèlú lẹ jẹ́ o, ká mọ̀ pé kì í ṣe Akárìgbò. Ó ti ń fi hàn gbangba báyìí wípé ẹ kì í ṣe Akárìgbò. Bàbá, ẹ kì í ṣe Akárìgbò Rẹ́mọ. Akárìgbò òṣèlú lẹ́yìn. Ọba Babátúndé Àjàyí,
àkárìgbò òṣèlú òun lẹ jẹ, ká má wulẹ̀ tanra wa. Àkárìgbò òṣèlú ni yín o. Ẹ dẹ̀ máa ríjà ọ̀dọ́ pẹ̀lú ìtẹ́ṣe yìí. Ọmọ tó mú yẹn kán fi sílẹ̀, àwọn tó kó yẹn kán fi wọ́n sílẹ̀. Tẹ́ ẹ̀ bá pè wọ́n kán fi wọ́n sílẹ̀, ẹ máa ríjà ọ̀dọ́, ẹ máa rí ìbínú ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ máa yí ojú padà sí yín, ọba Babátúndé Àjàyí. Àwọn ọ̀dọ́ á yí ojú padà sí yín. Ẹ wò kẹ́ kó àmì 1 million síbẹ̀ kò dí wọn lọ́wọ́. À ń bẹ̀ wọ́n ni, tá à ń pẹ̀tù sí wọn nínú ni. Kẹ́ kó àmì 1 million síbẹ̀. Ní ibi tá a wà yìí lónìí, kò sí ìbẹ̀rù mọ́ fún ọ̀dọ́ kankan mọ́ lórílẹ̀‐èdè Yorùbá. Kẹ́ kó àmì 1 million síbẹ̀, ẹ̀rù ò bá ọ̀dọ́ mọ́, wọ́n á wọlé kàn yín lára. Kí ló dé tẹ́ ya ìkà? Gbogbo ẹ̀yin ọmọ Rẹ́mọ, gbogbo ẹ̀yin ọ̀dọ́ nílẹ̀ Rẹ́mọ, gbogbo yín ni mo pa pátá, kì í ṣe Ṣàgámù nìkan o. Ọba Babátúndé Àjàyí ó fẹ́ jẹ́ kí ìyà sì máa jẹ wá sí, pàápàá nílùú Ṣàgámù. Ọba Babátúndé Àjàyí ó fẹ́ kẹ́yin ọ̀dọ́ kẹ́ wà lójú kan. Ẹ̀yin ọ̀dọ́ Ṣàgámù, ẹ má torí pé bóyá ẹnìkan fún yín ní 1000 lénìí, kì í ṣe nǹkan tó tọ́ sí yín nìyẹn. Wọ́n lórí yín ní àìsíkì yín náà ń lò. Ẹ dìde láti jàjàgbara fúnra yín. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ kọ́ṣẹ́, gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ kàwé nílẹ̀ Rẹ́mọ ní Ṣàgámù, gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí sàtífíkẹ́ẹ̀tì ìwé wà lọ́wọ́ yín tẹ́ rí nǹkan kan fi ṣe. Iṣẹ́ mélòó ni Babátúndé Àjàyí wá fún yín? Wọ́n fẹ́ kó yín sínú òṣèlú. Use and dump dẹ̀ ni wọ́n. A mọ̀ pé olóṣèlú ni ọba Babátúndé Àjàyí. Ṣé ta bá mọ̀ pé olóṣèlú ni, ta ló máa tẹ̀lé lẹ́yìn? Àtòun àtàlákẹ́ a mọ̀ pé ibì kan náà sùn tọ́jọ́ kọrí sí. Nítorí pé o ti lọ gbowó lọ́wọ́ Tinubu, o ti lọ jẹ ìjẹkújẹ. Ọba Babátúndé Àjàyí torí pé ẹ ti lọ gba owó lọ́wọ́ Tinubu, òun lẹ fi ń ṣe òṣì tẹ́ ń ṣe yìí. Ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ tó ń sọ̀rọ̀ sí yín. Ẹ dẹ̀ dójú tì yàn. Àwa máa ń fi Ìṣàgámù fọ́ ni. Ọba Babátúndé Àjàyí, àwa máa ń fi Ìṣàgámù fọ́ ni. A mọ̀ pé irú èèyàn báyìí ni yín. A máa ń gbéraga pẹ̀lú ìlú Ìṣàgámù ni. Kí ló dé tẹ́ ya ìkà? Bàbá, kí ló dé tẹ́ ya ìkà léèyàn? Ọmọ yín mélòó ló wà ní Nàìjíríà? Ọba Babátúndé Àjàyí, ọmọ yín mélòó ló wà ní Nàìjíríà? Ẹ dárúkọ ọmọ yín tó wà ní Nàìjíríà fún mi. Ìkà ni yín. Ẹ kì í ṣèyàn gidi. Ẹ sọ iye ọmọ yín tó wà nílùú Ṣàgámù yẹn fún mi. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí lórí kí ẹ ní bínú sí mi ń pè mí ìtẹ́ kí oníkálukú ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Nítorí pé ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó bí mi nínú. Mo dẹ̀ bẹ̀ yín torí Ọlọ́run, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share live yìí, ẹ jẹ́ kó rìn. Mo fẹ́ kó kan Babátúndé Àjàyí lára. Mo fẹ́ kí Babátúndé Àjàyí, mo fẹ́ kó rí fídíò yìí. Nítorí pé wọ́n ti tẹ ọká ọ̀dọ́ nílẹ̀ Yorùbá, wọ́n ti tẹ ọká ọ̀dọ́ nílẹ̀ Yorùbá mọ́lẹ̀ báyìí. Wọ́n dẹ̀ máa ríjà ọká dandan ni. Ọba Babátúndé Àjàyí, ẹ ti tẹ ọká ọ̀dọ́ nírù mọ́lẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ dẹ̀ máa ríjà ọká. Kí ló dé tẹ́ ya ìkà èèyàn? Gbogbo ẹ̀yin afọbajẹ ní Ṣàgámù, owó tẹ́ gbà lọ́jọ́ kìíní àná, òun ló ń ṣẹlẹ̀ yìí o. Gbogbo ẹ̀yin afọbajẹ tán fún ní 30 million lọ́jọ́ kìíní àná, ẹni tí ipò tọ́ sí tẹ́ ẹ̀ gbé fún òun nìyí o. Ẹni tí ààyè yẹn tọ́ sí tẹ́ ẹ̀ gbé fún òun ló ti ń ṣẹlẹ̀ yìí.
tá a bá ka ẹrú inú ẹrú á bàjẹ́. A gbọ́dọ̀ sọ kẹ́yìn fúnra yín máa mọ̀ lára. Gbogbo yín pátápátá lẹ́jọ́ máa pín nínú ìyà yìí o. Èpè kọ́, kì í ṣe ẹ̀ ní bínú pẹ̀lú ọ̀rọ̀ tí ń bá sọ o. Èmi kọ́ ni mò ń sọ fún yín, àwọn alálẹ̀ ni mò ń sọ fún yín. Gbogbo ẹ̀yin afọbajẹ ní Ṣàgámù tẹ́ fi àkárìgbò jẹ ọba Babátúndé Àjàyí tẹ́ fi jẹ 30 million tẹ́ gbà. Àṣírí ẹ̀ ló ń tú síta yìí o. Ṣẹ̀ríwà tó ń wù fún yín. Ó ti sọ fún yín pé olóṣèlú lòun, ó ti fi ra ẹ̀ sí gómìnà, ó ti fi ra ẹ̀ sí chairman local government. Owó tó ná kó tó wọlé ó fẹ́ rí padà. Ó ti gbowó lọ́wọ́ olóṣèlú báyìí. Ó ti gbowó lọ́wọ́ Tinubu báyìí, ó ti dọmọ Tinubu. 30 million tẹ́ gbà, Babátúndé Àjàyí fẹ́ rí padà. N tà ń sọ fún yín nìyẹn. Owó ọ̀hún ẹjọ́ ẹtúrẹ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fi ọba yẹn jẹ lọ́jọ́ náà lọ́hùn. 10 million tẹ́ gbà yẹn ẹ lọ bá mi wá 500,000 jáde nínú ẹ̀. Wọn ò bí ń dákẹ́ mú 200,000 jáde nínú ẹ̀. N tà ń sọ fún yín nìyẹn pé gbogbo nǹkan ló máa tán. Kúlì ṣe ìfani ìlàláhù báàgì. Gbogbo nǹkan ló máa tán. Ọlọ́run ọba nìkan ló kù. Aṣẹ̀dá ayé aṣẹ̀dá ọ̀run òun nìkan ló máa kù. À ń sọ fún yín pé kò sí nǹkan kan nínú ìgbésí ayé òfo ọjọ́ kejì ọjà gbogbo ẹ̀. 10 million tẹ́ gbà, 30 million tán pín fún yín tẹ́ fi ọba Babátúndé Àjàyí jẹ. Ẹni tí ipò tọ́ sí tẹ́ yọ kúrò lórí tẹ́ kọjú ẹ̀ sóòrùn alẹ́. Ẹ wá dáhùn báyìí. 10 million yẹn ẹ lọ mú 200,000 jáde nínú ẹ̀ gbogbo yín. Ẹ ti ná tán. Ṣùgbọ́n ẹ ná tán báyìí wàhálà wá tán lọ́rùn yín. Èpè ò ní tán lórí yín. Kẹ́wẹ̀ náà àgbo kò lè mọ́ lórí yín. Nítorí pé ọba Babátúndé Àjàyí ó ti ní ìlú lára báyìí. Nítorí pé ọ̀dọ́ ló ní ìlú o. Ẹ̀yin àgbàlagbà yìí, ẹ̀yin ti ń kẹ́rù yín sí kòtò. Ayé ọ̀dọ́ ni bàbá yìí fẹ́ bàjẹ́ tán yìí. Ayé ọ̀dọ́ ni ọba Babátúndé Àjàyí ló fẹ́ bàjẹ́ tán yìí. Ní gbogbo ilẹ̀ Rẹ́mọ sìn ló gbowó lé lórí lọ́wọ́ Tinubu. Wá wò ó. Nígbà tí nǹkan tí à ń sọ bá wá jáde, màá wá wo ibi tí wàá kọjú sí. Bóyá wàá padà sí UK tí wàá lọ jókòó ni. Àbí wàá jókòó Ṣàgámù yẹn. Má jẹ́ kí n tàn ẹ́, o ti ríjà ọ̀dọ́. O ti pẹ̀lú àwọn tí ọ̀dọ́ máa bá jà. Wo, eléyìí máa kúrò ní ọ̀rọ̀ EndSARS. Gbogbo àwọn ọlọ́pàá tó kó jáde yẹn wọn ò tó nǹkan kan. O máa lọ háyà sí. Àwọn ayé ń bọ̀ pẹ̀lú ẹ, wọ́n ń bọ̀ pẹ̀lú ẹ. Ọba Babátúndé Àjàyí, a máa ń wòó pé ẹ̀yin tí ẹ bá wá látòkèrè báyìí pé bóyá ẹ máa ní làákàyè gbà míì láti fi lè tò ìlú. Àìmọye àwọn tó jáde nílùú Ṣàgámù lọ́jọ́ náà tó fẹ́ jẹ ọba yìí. Owó yìí lẹ fi já wọn. 30 million yìí lẹ fi já wọn. $30 million yìí lẹ fi já wọn. Bóyá ọwọ́ Tinubu ni ọba Babátúndé Àjàyí ti lọ gba owó. Tinubu ó ti domi síwájú fún ẹ. Ó wá fẹ́ fi orí gbogbo ọ̀dọ́ ní lákìlẹ̀ Rẹ́mọ, ó fẹ́ fi wọ́n ṣètùtù. Ọlọ́run ò ní fún ẹ ṣe ọba Babátúndé Àjàyí. Ó mú gbogbo ọ̀dọ́, orí gbogbo ọ̀dọ́ ní lákìlẹ̀ Rẹ́mọ, ó fẹ́ fi wọ́n ṣètùtù. Elédùmarè ò ní gbà fún ẹ ọba Babátúndé Àjàyí. Ìlú Fẹ́mi lóyè náà ń pè ẹ́, ó ti dìlú Tẹ́mi lóyè báyìí. Ó ti di ìlú Tẹ́ni lóyè, ó ti mú ìwà bàjẹ́, ó ti mú wọ ìlú Ṣàgámù. Wọ́n rí eléyàn ńlá, wọ́n rí eléyàn pàtàkì.
ó wá sọra ẹdẹni yẹ̀yẹ́, ó ní ìkankan mọ́ wọn Babátúndé Àjàyí wo ọ̀rọ̀ ó ti dọ̀rọ̀ àkárìgbò àná tó jẹ́ Ṣónáriwo, ó padà dẹni yẹ̀yẹ́ kẹ́yìn ni nílùú Ṣàgámù. Oko ẹ̀ náà níwọ náà rúbọ yìí, ó ti dẹni yẹ̀yẹ́. Àkárìgbò ń lọ lórí títì kò rẹni kí òun, ìyẹn àkárìgbò àná Ṣónáriwo níbi tó balẹ̀ jẹ́ dé, ó ń lọ lórí títì bóyá jẹ́ Akilẹ̀ Rẹ́mọ tó, ó ń lọ lórí títì kò rẹni kí òun. Ìwọ náà ti máa dà bẹ́ẹ̀ báyìí. Ó máa rìn láàrin ìgboro, wọn máa sọ ẹ́ lóko Ọba Babátúndé Àjàyí nítorí pé o fẹ́ ba ayé ọ̀dọ́ jẹ́. Ó ní kíyà máa jẹ ọ̀dọ́ sí, ó ní kí tálíkà máa tálíkà sí, kí wọ́n dẹ̀ máa lówó. Elédùmarè ò lè gbà fún ẹ Ọba Babátúndé Àjàyí. Kí ló dé tẹ́ ya ìkà, tẹ́ ya ọ̀dájú léèyàn? Awareness lásán náà wá ṣe. Kí ló jákulẹ̀ ní Kánò ẹ̀ tó ní wọn ò lè wá ṣe nílùú tó jọba sí? Ọmọ àlè ni ẹ Babátúndé Àjàyí. Bàbá mi sọ̀rọ̀ láti sọ fún yín o. Mo fi títóbi Ọlọ́run bá búra, ọmọ àlè ni yín. Kán lọ tan ìdí yín dáadáa, yín ò kì í ṣe ọmọ Ṣàgámù. Nítorí pé tẹ́ ẹ bá jẹ́ ọmọ ọkọ nílùú Ṣàgámù, ẹ ní hùwà òṣì tẹ́ wù yìí. Torí pé ẹ̀yin gba owó lọ́wọ́ Tinubu, ẹ̀yin fẹ́ kí ìgbésí ayé tí yín máa dáa sí, ẹ̀yin sì ń bà tàwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ẹ wo gbogbo àwọn ọ̀dọ́ ní Ṣàgámù bẹ̀ yẹn. Tó bá yá sí àwọn olóṣèlú olórí burúkú yẹn á lọ kó bọ́n lé wọn lọ́wọ́, wọn á ní kán bọ́ síta kán lọ máa jà. Kì í ṣe gbogbo àwọn ọmọ tó ń jáde yẹn nínú wọn dùn pẹ̀lú nǹkan tó ń ṣe. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo ní àǹfààní láti bá díẹ̀ máa sọ̀rọ̀ nínú àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ yìí. Kì í ṣe gbogbo wọn lórí wọn dàrú. Ṣùgbọ́n nígbà tí ò bá sí ọ̀nà àti jẹ nígbà míì, tí ò sí ọ̀nà míì tán lè yà sí, òun lẹ fi ń sọ wọ́n dìdàkidà. Ẹ kó bọ́ lé wọn lọ́wọ́ pẹ̀lú change. Ẹ ní kó bọ́ sí gboro. Ẹ kó ọmọ tí yín, ẹ kó wọn dà sílùú òyìnbó. Elédùmarè á dá fún yín. Gbogbo ẹ̀dákẹ́dá tó ń rán ọmọ lọ́mọ níṣẹ́ dé tòǹtòru, níṣẹ́ tó lè rán ọmọ nú ẹ, tó ń rán ọmọ lọ́mọ bẹ́ẹ̀, ọmọ tí ẹ tó fi pamọ́ yẹn ò lè jèrè ẹ̀ pè kọ́. Nítorí pé o ò jẹ́ kí àwọn kan jèrè ọmọ tiwọn. Ọmọ ẹyọ kan ò sí ìlú Ṣàgámù. Gbogbo ẹ̀yin afọbajẹ, mo fẹ́ kẹ́ ẹ máa wo eléyìí. Ẹ máa ro àwọn nǹkan wọ̀nyí mọ́ nǹkan wọ̀nyí tẹ́ ẹ bá fẹ́ fìyàn jọba. Tẹ́ ẹ bá fẹ́ fìyàn jọba níbikíbi, ẹ máa wò ó, ǹjẹ́ ó lọ́mọ nílùú bí? Ǹjẹ́ ó lè náà ní àwọn ọmọ bí? Ṣó lè náà ní àwọn ọmọ tó wà nílùú bí? Nítorí pé kò mọ bó ṣe ń ṣe wọ́n, ọmọ tí ẹ wà nínú ìgbádùn kò fẹ́ mọ feelings tí àwọn tó wà nílùú ń rí. Kò fẹ́ mọ ìyà tí àwọn tó wà nílùú tó ń jẹ nítorí pé ọmọ tí ẹ ò pẹ̀lú. Tó bá jẹ́ ẹni tó wà lé tó lọ́mọ lé, tọ́mọ tí ẹ wà láàrin ìlú tó rìn láàrin ìlú, òun ò ní lè wà bóun ṣe wùwà yìí. Babátúndé Àjàyí, tó o bá lọ́mọ nílùú Ṣàgámù lénìí, ǹjẹ́ ó lè wùwà báyìí bí? Kó pàṣẹ fáwọn ọlọ́pàá pé kán kún ìta ọba, ẹni tó bá ti rí kán gbé wọn. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ mú ọmọ lọ́mọ, ẹ máa fi lẹ̀. Ẹ ní láti fi sílẹ̀ ni. Ẹ fi sílẹ̀, mi mọ nǹkan tẹ́lẹ̀ ká mọ́ lọ́wọ́ nítorí pé òun ò tí ì gbé èké dání. Wọn ò tí ì gbé èké. Fúlàní ń pààyàn kiri, mélòó lẹ mú nú wọn? Ẹ jẹ́ ká rí Fúlàní tẹ́ ẹ mú. Àwọn Fúlàní tẹ́ ẹ mú, ẹ lọ mú wọn jáde. Tẹ́ fi sọ pé àwọn ọmọ lọ́mọ tó ń ṣe rálì, tó ń jà fún ẹ̀tọ́ wọn, tó ń jà fún ọjọ́ ọ̀la wọn, ẹ tẹ́ lè blame wọn. Wàláì, ẹ ká ìbọn mọ́ wọn lọ́wọ́ kò kàn mí, nítorí pé nígbà tẹ́ máa pa àwọn ọmọ EndSARS, ẹ̀yin yìí náà rán. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ fún wọn yìí náà rán. So àwọn náà gbọ́dọ̀ múra wọn, wọn ò lè jẹ́ kẹ́ pa àwọn bẹ́ẹ̀ ṣe pa àwọn EndSARS dànù. Wọn ò lè jẹ́ kẹ́ pa àwọn bẹ́ẹ̀ ṣe pa EndSARS. Kí ló dé tí gbogbo yín tẹ́ ya ìkà?
gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ mú ọmọ tẹ ní ẹ mú yìí mi ì fẹ́ mọ̀ nǹkan tẹ ká mọ́ lọ́wọ́. Fúlàní pààyàn kiri junction Dògbólú ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn bí oṣù kan ó yìí ní iṣẹ́ burúkú tán ṣe ń bẹ̀. Mélòó lẹ múnú Fúlàní ọ̀hún? Ẹ jẹ́ kí gbogbo àjọ pawọ́pọ̀ kájọ sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò dáa. Màá wá pè ẹ̀yin ọlọ́pàá tó ń lò yìí náà, màá pè sákèésí lẹ́yìn tẹ́ bá jẹ́ Yorùbá láàrin wọn. Àwọn wo náà gbé léyìn lórí tó ń fi ṣe olórí léyìn lórí? Láti bí kí n sọ pé láti bí ọdún 15 sẹ́yìn mi ì lè sọ léyìí tí mo kúrò nílé yìí. Láti bí ọdún 10 kí n tún kúrò nílé. Area commander Shagam Hausa ló wà ńbẹ̀. Hausa ló fi hẹ́ẹ̀dẹ̀ tán bá gbé kan lọ èkejì míì á wá. DPO nìkan ni mo rí pé wọn ò gbé Hausa wá tó ń gbé Yorùbá wá. Ní area command yẹn Hausa ló gbé wá bẹ̀ tó wá hẹ́ẹ̀dì yín. Ẹ wo ya Hausa tó fi hẹ́ẹ̀dì yín nílẹ̀ Yorùbá. Gbogbo nǹkan táwa ń jà fún nìyẹn. Tí ẹ̀yin ọlọ́pàá náà tẹ̀yin náà bá tẹ̀lé wa, tẹ bá jókòó, tẹ bá ro nǹkan tá à ń sọ yìí dáadáa, ọ̀rọ̀ yìí náà kan ẹ̀yin fún ara yín. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń gbọ́ràn sáwọn ẹni yìí lẹ́nu, tẹ́ ẹ lè fúnra yín dìde kẹ́ wò láti ọkàn yín pé n tún ṣẹlẹ̀ yìí òótọ́ làwọn ẹni yìí ń sọ. Ìlú kan ní France wọ́n protest lọ́wọ́. Àwọn ọlọ́pàá tán ní kán lọ rọ́bìṣì protest yẹn, tán ní kán lé àwọn tó ń ṣe protest yẹn pé kán má jẹ́ kán protest. Àwọn ọlọ́pàá yẹn da ìbọn ọwọ́ wọn sílẹ̀, wọ́n dẹ̀ join àwọn tó ń protest pé nǹkan táwọn ẹni yìí sọ òótọ́ ọ̀rọ̀ ni. Kí ló dé tẹ̀yin ò lè ṣe yẹn? Kí ló dé tẹ̀ lè wù yẹn níwà? Ọwọ́ agbára yìí ni ṣáá lójoojúmọ́. Ọba Babátúndé Àjàyí, ìbéèrè mi fún yín ni wípé ìlú òyìnbó lẹ̀yin gbé. Ǹjẹ́ bẹ́yìn ṣe wùwà yìí náà ṣe wùwà lóyìnbó? Ǹjẹ́ wọ́n máa ń disturb àwọn tó ń protest bẹ́yìn ṣe disturb àwọn tó ń protest lénìí? Meanwhile, ìwọ́de líle rally gan ni. Awareness ni, campaign ni. Ṣé tó lóṣèlú bá gbéra lénìí tán bá na flag sókè wèrè ní bàbá nítorí pé tó á pé fọ́tò Tinubu náà gbé lọ́wọ́ lénìí, ẹ̀yin ò ní kó ọlọ́pàá síta pé kán lọ dà wọ́n láàmú. Ọba Babátúndé Àjàyí ẹ ti tẹ́. Wàláhì ẹ ti tẹ́. Léyìí tẹ́ ṣe yìí ẹ túbọ̀ wá tẹ́ pátápátá ni. Ẹ mọ̀ pé mo sọ fún yín lọ́jọ́ tí a ní káwọn ọ̀dọ́ wá sọ́dọ̀ yín láti wá bá yín ṣèpàdé. Ẹ̀yin náà fẹ́ rí wọn, ẹ̀ẹ́dẹ̀ rí wọn náà. Àgbàlagbà tó jù yín lọ tó bí yín lọ́mọ tẹ̀lé wọn wá lọ́jọ́ náà. Ẹ̀yin yan rádaràda yìí. Ẹ kì í ṣọba nítorí pé ipò ọba yẹn ò tọ́ sí yín. Wọn ò dẹ̀ ṣe ààtò tó yẹ kán ṣe fún yín, wọn ò ṣe fún yín pé nítorí wọn ò lè ṣe fún yín pé tán bá bí ẹ̀yin dá tó bá yẹ pé orúkọ yín lẹ̀ ń jẹ́ Babátúndé Àjàyí, lọ gbé adé ìjìnlẹ̀ kó gbé sórí nínú pálásì yẹn. Adé tòótọ́ tó jẹ́ adé ìṣẹ̀ǹbáyé níbẹ̀ yẹn tó wà, ìwọ lọ gbé adé yẹn kó dé sórí tó bá yẹ pé ọba ló jẹ, tó bá jẹ ọba lótìtọ́ àti òdodo. Babátúndé Àjàyí, dé adé yẹn mo fẹ́ rí lórí ẹ̀. Kí ló dé ìkànnì? Wọn ò fi tipátipá ní kẹ́ wá jọba yìí náà. Àyọjúràn ló máa ń ṣe yín. Ẹ ṣàyọjúràn tán ń tẹ́ mọ̀ pé nǹkan yóò tọ́ sí yín. Nígbà ẹ bá ṣàyọjúràn tán ẹ ṣẹ̀ wá máa lé nǹkan míì kiri. Ó mọyé irin tó rìn kó o tó wá jẹ ọba. Ọba Babátúndé Àjàyí. Ó wá jẹ ọba tán, ó wá ní àwọn ọmọ ìlú lára. Ó jẹ ọba tán, ó ní àwọn ọ̀dọ́ lára. Àlọ́mọ tiẹ̀ wo ló wà nílùú Ṣàgámù? Dárúkọ ibi tí ọmọ ẹ wà nílùú Nàìjíríà fún mi. Ọba Babátúndé Àjàyí, dárúkọ ibi tọ́mọ ẹ wà nílùú Nàìjíríà, dárúkọ ẹ̀ fún wa. Mú àwọn ọmọ ẹ pé kán máa bọ̀ nílùú Nàìjíríà kán á máa sọ́fà bí àwọn ọ̀dọ́ ṣe ń sọ́fà yìí.
àwọn ọmọ kàwé wọn ò ríṣẹ́ ṣe. Ètò kọ́ṣẹ́ ọwọ́ ta ló gbéṣẹ́ wá fún? Ọ̀pọ̀lọpọ̀ ló wà tán lè jẹ tán lè mu tó jẹ́ pé agídí náà fi ń jẹun. Kí ló dé tẹ ya ìkà bàbá? Kí ló dé tẹ ya ọ̀dájú bàbá? Ẹ gbowó lọ́wọ́ Tinubu, torí pé ẹ gbowó lọ́wọ́ Tinubu ń sìn àgbọ́dọ̀ ṣe nǹkan láàrin ìlú. Ẹ̀yin náà ti gbé ìṣe tí wọ́n ṣe ní Nàìjíríà, ẹ̀yin náà ti wá gbé wọ̀. Anybody ò gbọ́dọ̀ sọ̀rọ̀, ó gbọ́dọ̀ fẹ̀hónú ẹ̀ hàn. Eléyìí tẹ́ ṣe yìí ìwà ẹ̀tẹ́ ni. Bí ẹ̀rá bá fi ní pégi ṣe là wọ́n dànù. Ẹ ti fi gbogbo ọ̀dọ́ ilẹ̀ ọmọ Yorùbá ẹ ti fi wá pégi o bàbá àti wọ́n yín. Bàbá dáadáa lápè yín tẹ́lẹ̀. Mo ṣe wá rí gbangba pé ẹ kì í ṣe bàbá dáadáa rárá. Àwọn ọ̀nà tẹ́ ti gbà tẹ́ ó ti pọ̀ jù. Àwọn ọ̀nà tẹ́ ti gbà tẹ́ ó tẹ̀ ti pọ̀ jù. Ọmọ káká tó pa lọ́jọ́ kìíní àná Ṣàgámù. Àwọn nǹkan tó fi ń jọba lé lórí nìyẹn. Nítorí kẹ́ fáìtì fún fáìtì fún o. Judgment wo ló wáyé lórí ọmọ náà kò kàn yín? Ẹ̀yin bàbá burúkú yìí, judgment tó wo ló wáyé lórí ọmọ náà? Ọba nìyín. Wọ́n sọ pé ẹ bá lórí ohun gbogbo àbí kìí ṣe bẹ́ẹ̀. Kí ló dé tẹ́ ẹ bá lórí nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ òtítọ́ tó jẹ́ pé irọ́ ibi tẹ́ máa ti rí owó nìkan lè fẹ́ máa bá lé? Ìgbésẹ̀ wo lẹ gbé lórí ọmọ tó pa yẹn? Gbogbo Rẹ́mọ lọmọ yẹn wúlò fún. Ọba Rẹ́mọ sì ní. Ìgbésẹ̀ wo lẹ gbé? Tábà sọ́lọ tábà sọ́bọ̀, àwọn èèyàn kan jáde sí wọ́n náà bú ọba. Kò sọ ọba ò láṣẹ kankan tó fẹ́ pa, ọba ò ní kankan tó fẹ́ ṣe, wọ́n ti gbàṣẹ lẹ́nu wọn. Ńgbọ́n wọ́n gbàṣẹ lẹ́nu ọba ń sìn, ọba lè pàṣẹ pé kán lọ disturb àwọn tí wọ́n jà fún ẹ̀tọ́ wọn, tí wọ́n bìrì fún ẹ̀tọ́ wọn, tí wọ́n wọ́de fún ẹ̀tọ́ wọn. Ọba kan náà jí gbé lẹ́kìtì lánàá yẹn. Gbogbo yẹn ò kàn yín. Àfi kẹ́ máa ṣòṣe kiri nígbà tẹ́tẹ́ owó tẹ́ gbà owó burúkú ni. Owó burúkú lówó tẹ́ gbà, owó tó máa yọ yín lẹ́sẹ̀ lẹ̀ òun lówó tẹ́ gbà, owó tó máa yọ yín lẹ́nu òun lówó tẹ́ gbà yìí. Ọba Babátúndé Àjàyí, owó tó máa dà yín láàmú lẹ gbà yìí. Owó yìí ti sọ yín dẹni yẹ̀yẹ́. Ẹ lè fàlàáfíà ná owó yẹn ìpè kọ́. Kò sí àlàáfíà tẹ́ lè fi ná owó yẹn. Owó tẹ́ gbà tẹ́ fi ń hùwàkíwà yìí. Ẹ lè fàlàáfíà ná torí owó tẹ́ gbà làwọn ọ̀dọ́ ṣe fẹ́ wá rí yín. Ẹ jẹ́ kán wọlé wá. Torí owó tẹ́ gbà wọ́n tó fẹ́ ṣe rálì ní Ṣàgámù. Ẹ tún jẹ́ kán ṣe. Ẹ̀yin rò báwọn ọmọ Ṣàgámù nìkan náà fẹ́ ṣe rálì yẹn lénìí ni. Ntí ò yé yín nìyẹn. Wọ́n wá láti Ìbàdàn, wọ́n wá láti Kwara, wọ́n wá látọ̀ṣun, wọ́n wá káàkiri ilẹ̀ Yorùbá ni. Wọ́n wá káàkiri ilẹ̀ Yorùbá ni. Ntí ò yé yín nìyẹn. Káàkiri ilẹ̀ Yorùbá làwọn ọ̀dọ́ yìí ti wá. Ẹ má rò pé bóyá Ṣàgámù nìkan ẹ wá dẹni yẹ̀yẹ́ lójú gbogbo àwọn ọ̀dọ́ wọ̀nyí. Ẹ dẹni ẹ̀sín lójú gbogbo ará ilẹ̀ Yorùbá pátá. Ṣàgámù nìkan lẹ rò bẹ́ẹ̀ ń bá ṣe. Ṣàgámù nìkan kọ́. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni. Ṣàgámù nìkan kọ́ lẹ yẹ̀yẹ́. Ṣàgámù nìkan kọ́ lẹ bá jà lénìí. Ó ti di àná báyìí. Ṣàgámù nìkan kọ́ lẹ bá jà. Gbogbo ilẹ̀ Yorùbá pátá lẹ bá jà. Wọ́n sì ṣetán láti bá yín jà. Wọ́n ṣetán láti kọjú ìjà sí yín. Gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé ọ̀rọ̀ Yorùbá nation yóò ní ṣe ṣe, láṣẹ Elédùmarè lágbára àwọn alálẹ̀, ẹ̀jẹ̀ wọn la máa tẹ̀ mọ́lẹ̀ báyìí tá a máa fi wọnú ẹ̀. Ẹ̀jẹ̀ ẹnikẹ́ni tó bá ti ní kí Yorùbá nation kó má di múmúṣẹ, ẹ̀jẹ̀ wọn la máa tẹ̀ wọlé. Ẹnikẹ́ni tó bá ti sọ pé Yorùbá nation ń pé kò ní ṣe é ṣe,
a máa fẹ́ jẹ́ wọn yílẹ̀ wọlé ni láṣẹ Elédùmarè, nítorí pé a ṣetán láti gbára wálẹ̀, a ṣetán láti bọ́ nínú ìyà, a ti ṣetán láti bọ́ lóko ẹrú. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, ó di dandan, ó di dólè. Ẹ ya èèyàn kéèyàn nítorí pé ẹ ti gbowó. Nígbà tẹ́ dé lu Ṣàgámù pé ẹ fẹ́ joyè, àrípa òṣèlú lára yín kẹ́ ẹ̀, àrípa òṣèlú lára yín. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, gbogbo èèyàn afọbajẹ tẹ́ bá fèèyàn jọba lọ́wọ́ yìí, ẹ rí ẹ àrídájú pé ẹni yẹn kì í ṣe ẹni tó jẹ́ pé àtìyàwó àtọmọ àti gbogbo wọn ò sí ìlú yẹn, ìdálẹ̀ náà wà, kò ní mọ bó ṣe ń ṣe yín. Ẹni tó bá wà lé, tẹ́ ẹ rí tó wà lé, tọmọ ẹ wà lé, tó ní ẹbí tó dá lé, tí kì í ṣe pé ìran kan, tó jẹ́ pé ẹbí tó kàn lára gbọ̀ngbọ̀ngbọ̀n ó wà nílùú tó fẹ́ jọba sí, òun ni kẹ́ ẹ fi jọba. Nítorí pé tí ọba Babátúndé tó bá jẹ́ pé ṣe lọ́mọ ẹ wà ní Ṣàgámù, kò ní rí bẹ́ẹ̀. So, yes sir. Bàbá ìyálà ìyá ẹ̀ ọ̀dẹ̀, orí ìyálà ìyá ẹ̀ dàrú, ó ò ní ṣoríire, ogun ló máa pa ẹ́. Òṣì ló wà lórí ẹ̀, olórí burúkú ni ẹ̀, olòṣì ẹ̀, gbogbo ilẹ̀ tí gbogbo òṣèlú, àwọn ìyálà ìyá ẹ̀ ò ní ṣoríire. Ìwọ lórí burúkú ó ṣe kọ́ọ̀tì ẹ̀, kò ní dá fún ẹ bó ṣe kọ́ọ̀tì ẹ̀ yẹn. Ìwọ tó níwọ Babájídé Bánkọ́lé, ogun ló máa pa, àwọn alálẹ̀ ló máa bá ayé ẹ jẹ́. Láṣẹ Elédùmarè, ìwọ Babájídé yẹn, tọ́lọ̀sán bá ní kó dáa fún aláàárẹ̀ ò ní jẹ́ ó dáa fún ẹ. Òru ni mo wà tí mò ń sọ, téyín iwájú bá gégi, èrìgì gbà ni. Bó ṣe pè wọlé tó sọ̀rọ̀ yẹn, Ogun Lákáyọ̀sí máa fẹ̀jẹ̀ wẹ̀ láìpẹ́. Máa wá gbé fọ́tò ẹ̀ fáwọn èèyàn, àwọn ọ̀dọ́ máa mọ̀ ẹ́, àwọn ọ̀dọ́ máa rí ẹ. Ìwọ tó níwọ Babájídé Bánkọ́lé yẹn, ó ti dẹrùn Ògún látẹ̀ní lọ, èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Àwọn ọ̀dọ́ dẹ̀ máa rí ẹ, máa wá original photo ẹ jáde. Ṣó sọ pé lórí burúkú ni yín? Ẹ̀yin tẹ́ ń gbowó òṣèlú ẹ̀ ní ṣoríire gbogbo yín, ẹ̀ ní ṣoríire. Awágàn kan báyìí máa gbé ẹ síta, wọ́n máa rí ẹ, máa send fọ́tò ẹ sí gbogbo ìlú. Tó bá rìn lọ́sàn-án wọ́n á bá ẹjà, tó bá rìn lálẹ́ wọ́n á bá ẹjà. Ṣó sọ pé lórí burúkú ni? Awágàn ò ní gbà fún yín. Máa wá fọ́tò ẹ síta, máa dẹ̀ kọ orúkọ ẹ sílẹ̀ báyìí. Ó ti pẹ̀lú àwọn tó máa wá. Ṣé sọ pé lórí burúkú ni yín ni? Lágbára lọ gbogbo ìpìtẹ́ iṣẹ́ yẹn ló máa mọ. Ẹ̀yin abíyáyé, ẹ bá mi fún dáadáa, ẹ bá mi fún dáadáa, ẹ bá mi fún dáadáa. Tẹ́ bá ti gbóhùn ẹ ti mọ̀ pé lára àwọn lórí burúkú ni. Máa kọ orúkọ ẹ sílẹ̀, yẹn wá orúkọ ẹ jáde. Babájídé. Ìgbà tèmi wà nílé, ìyáláyà tí wọ́n lè yọjú sí mi lọ́bìnrin mi, ìyáláyà ò lè yọjú sí mi nígbà mo wà nílé. Ìyáláyà ẹ̀ wọn ò bí dá kó yọjú. Ìyáláyà ẹ̀ wọn ò bí dá kó yọjú. Tèmi bá wà nílé wọn ò bí ẹ kú. Ìwọ tó níwọ Babájídé yìí, béèrè mi dáadáa. Ogun táwa ti forí yìí fọ́ ká tó kú òǹlé, wọn ò bí ìyáláyà ẹ̀dá mẹ́wàá ẹ̀ ò tó bẹ́ẹ̀, 100 ẹ̀ ò tó bẹ́ẹ̀. Bí n kẹ́ ṣe wà ẹ̀ tí n bá tó fẹ́ nà ẹ̀ ńlé, máa tún nà ẹ̀ bí n ṣe wà ń bí báyìí. Ó tún lè pè mí padà tó bá rú ẹ lójú, máa ní kán nà ẹ̀ láàrin Ṣàgámù, wọ́n á nà ẹ̀, wọ́n á bá ẹ wí. Ẹ̀yin wèrè dédé yìí. Tó bá rìn lÉkòó, máa ní kán nà ẹ̀. Bó rìn Ìbàdàn, máa ní kán nà ẹ̀. Anywhere tó bá ti rìn Ṣàgámù, tó bá ti rìn nílẹ̀ Yorùbá, máa ní kán nà ẹ̀. Ẹ̀yin olórí burúkú dédé yìí. Olòṣì ní gbogbo yín. Ńgbà tẹ́yin bá ti rí àǹfààní, tẹ́yin bá ti rí ọ̀nà gbà
tó bá jẹ́ pé ẹ ti ń rí owó gbà lọ́wọ́ àwọn tá à ń wí yìí ẹ ní ṣe kẹ má gbèjà wọn ẹ̀yin olórí burúkú ọmọ àlè yìí ọmọ àlè ní ìwọ tó tẹ́ ẹ pè wọlé yìí ṣé gbogbo ìran ẹ gbogbo àwọn ẹbí ẹ gbogbo wọn náà wà òkè olórí burúkú ara yín ìlú bámbámú ni mo yó lẹ̀ ń lù á ṣe èrè wọ́n tó pè wọlé yìí gbogbo àwọn tó ń kàwé nínú ìran ẹ gbogbo wọn náà ríṣẹ́ tó ń ṣiṣẹ́ ìwọ lórí burúkú yìí ayé yín ti bàjẹ́ tán má sẹ́ǹdì ẹ̀ wọ́n ti béèrè fọ́tò ẹ̀ ẹ jẹ́ ń wá jáde má sẹ́ǹdì ẹ̀ olórí burúkú ni wọ́n má sẹ́ǹdì ẹ̀ fọ́tò ẹ̀ má jáde àwọn olòṣì dédé olórí burúkú ò dáya fọ́tò ó dà pé òun láyé ẹ̀ bàjẹ́ yìí òun ló kórùngbọ̀n hanu bíi kínní wọn ní fọ́tò gidi olòṣì wọn ní fọ́tò gidi kò síbi tẹ́ máa tí wọn ní fọ́tò gidi aláyé bàjẹ́ ẹ̀gẹ́dùn ló kó sọ́rùn bíi wọn ní fọ́tò gidi àwọn lórí burúkú dédé wọn ní fọ́tò gidi ẹ má bínú jàre ẹ̀yin èèyàn mi mo fẹ́ wá fọ́tò ẹ̀ ni wọn ní fọ́tò gidi wọn ní fọ́tò gidi mo máa wá fọ́tò ẹ̀ máa sẹ́ndẹ̀ sí máa ṣe investigation nípa ẹ̀ mi ìmọ̀bi tó lè wà tí mi ní jẹ́ńyà ẹ̀yin gbogbo àwa táwa ní diaspora ṣẹ́rò bójú lásán lẹ́lòmíì ló fi kúrò nílùú nàìjíríà tó fi wá sílùú yìí ni mo ti rí ọ̀ndà ẹ̀ olóṣèlú ni olórí burúkú ni lára àwọn APC ni mo ti rí kíní ẹ̀ bí olórí burúkú kan ni lára àwọn olóṣèlú ni ok lára àwọn olóṣèlú ni ń tàwa ti forí fọ́ nílùú Ṣàgámù ká tó kúrò ìyáláyà ò forí fọ́ làjì ẹ̀ ìwọ máa lè yìí tá a bá tó wá ń wa lọ ẹ tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó ń sọ̀rọ̀ tó pè wọlé yìí sìn kò gbé nílùú Ṣàgámù rárá lára àwọn máa lè mo ti rí gbogbo àwọn tó wà lọ́ndà ẹ̀ mo ti rí APC ni olórí burúkú ẹ̀ ò láṣọ gidi lórí ìkọ́ kò sí fọ́tò gidi nínú gbogbo nǹkan tó kójọ síbí nǹkan tó fi máa ń hùwà jàǹbá yẹn nìyẹn káàkiri orí platform excuse me tán ṣe ń ṣe nìyẹn ẹ má jẹ́ kí n fi yẹn pa ọ̀rọ̀ yìí kí n fi yẹn mú ọ̀rọ̀ kúrò lẹ́nu ọba Babátúndé Àjàyí kó rán 1 mílíọ̀nù èèyàn wá kó bá ẹ̀mí lẹ́rù ìwọ tó dẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ó yá ọmọ àlè ní tó bá yá ọmọ àlè ó yẹ kó bọ́ sílùú Ṣàgámù wá sílùú Ṣàgámù tó bá mọ̀ pọ̀ mọ́kọ ni ẹ́ ń táwa ti forí fọ́sẹ́ ìwọ tẹ̀ wá Ṣàgámù kó wá forí fọ́ díẹ̀ nú ẹ̀ wá sí Ṣàgámù kó wá forí fọ́ díẹ̀ nú ẹ̀ ká mọ̀ pọ́kùnrin ni ẹ́ ká mọ̀ pé ó tó tán ọba Babátúndé Àjàyí fún ara ẹ̀ wọ́n mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ ni mo wó mi ò ń ṣàlejò nílùú Ṣàgámù mi ń ṣe ọmọ àlè nílùú Ṣàgámù ọmọ kọ́ ni mí ìwọ ò ṣe jáde sí gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ sí látàárọ̀ kó tẹ̀ ló fẹ́ sọ̀rọ̀ gbogbo yín náà máa nà mọ́lé gbogbo owó tẹ̀ ń gbà tẹ̀ ń rúbò ṣe kíní gbogbo ẹ̀yin tẹ̀ ń gbowó yẹn owó yẹn ló máa pa yín pẹ̀lú ètò tẹ̀ ṣe láàárọ̀ yìí ó ti ṣiṣẹ́ Elédùmarè ti jẹ́ kó ṣiṣẹ́ ẹ̀yin èèyàn mi máa wá fọ́tò ẹ̀ máa dẹ̀ ṣe investigation nípa ẹ̀ àwọn tó súnmọ́ ẹ̀ gan-an máa tó ṣe nìkan ṣe investigation nípa ẹ̀ wo wèrè olórí burúkú yìí wèrè tó pè wọlé yìí ẹ bí léèrè pọ́ ọmọ ẹ̀ wo ló wà ń Ṣàgámù mo ti rí àwọn tó kó sí ọ́ndà mo ti rí àwọn tó ìjọ wà níbí mo ti rí pé olóṣèlú ni ẹ́ sẹ́ẹ̀tì àwọn olú ọmọ ló wà àwọn ló ń tẹ̀lé kiri àwọn pàṣọ àwọn ló ń tẹ̀lé kiri
Olú ọmọ ò ní ọmọ ẹyọ kan ṣo nílùú Nàìjíríà, gbogbo àwọn ọmọ ẹ̀ ló wà l'Amẹ́ríkà. Tá a bá ń wá lọ ìwọ olórí burúkú yìí náà, wà á ti kọ́ ọmọ ẹ̀ kò ní Nàìjíríà. Àwa ń jà fún ẹ̀tọ́ ìlú, à ń jà fún nǹkan tó jẹ́ pé tó máa tẹ́ wa lọ́rùn, à ń jà pé ká bọ́ lóko ẹrú. Ẹ̀yin wèrè kan lórí burúkú kan ẹ wá jókòó síbì kan tẹ́ ẹ̀ sọ pé ẹ máa bà nǹkan yẹn jẹ́. Láṣẹ Elédùmarè ẹ̀jẹ̀ yín náà máa tẹ̀ wọlé tógo bá ń jẹ́ tọlọ́run. Gbogbo ìwà tẹ́ ń wù yìí, tẹ́ ń lùlù bá ń bá mú ni mo yó. Ẹ mọ̀ pé bí ń pọmọ ẹnìkankan, Tinubu ó ń sọ yín di ṣáàmánù, ó fi yín ṣe gbá kan bì kan, ó ṣàfi yín sí post kan tẹ́tí lè máa rówó nígbà tó mọ̀ pé irinṣẹ́ lẹ jẹ́ fóun. Ẹ̀yin tí wá wà nínú nǹkan yìí, ẹ ti rí nǹkan yẹn bí ìgbà tẹ́ pé ẹ wà fortunate. Ẹ ti wá wò pé gbogbo àwọn tó kù, gbogbo àwọn ọ̀dọ́ tó kù yẹn kán lọ kú sómi. Káwọn ọ̀dọ́ yẹn kán máa gbé pálí ìwé tó fi kàwé kiri, kán máa gbé kiri, kán máa ríṣẹ́ ṣe. Ìwọ Babájídé tó ní ìwọ Bánkọ́lé yìí ò ní bọ́nù wàhálà. Mo gbóhùn ẹ náà, mo ti rí pé ò kì í ṣèyàn gidi, mo dẹ̀ rojú ẹ, mo rí pé amúgbó kan ni ẹ́. Lára àwọn tó ń kó bọ́n lé lọ́wọ́ ni ẹ́, olórí burúkú ni yín. Èyí tẹ́yìn ṣe yìí, ìrandíran yín ò lè bọ́ nínú ìyà. Ìwọ Babájídé Bánkọ́lé yìí, ìrandíran ẹ kò ní bọ́ nínú ìyà nítorí pé ẹ̀pẹ̀lẹ́ tó ń da ọmọ Yorùbá láàmú. Wò mí dáadáa kó tún mi wò, mú fọ́tò mi, ṣe anything tó bá lè ṣe nípa mi, kó bìrì nípa mi. Bójúléwédó àkótè lórí, bìrì nípa mi. Anybody tó bá ti rí bìrì nípa mi, ṣó ní wèrè ni ẹ́? Tó bá ya wèrè ṣá. Mo sọ̀rọ̀ ní Babájídé Àdàì tèmi sọ̀rọ̀ sí yẹn pé ṣé ẹgbẹ́ bàbá mi ni. Wọ́n ò bí kú, kò lè bí mi lọ́mọ. Mi ì fi ṣe gbéraga. Babátúndé Àjàyí kò lè bí mi lọ́mọ. Èmi tí mo sọ̀rọ̀ ẹnu mi gbà, àwọn ìgbárùnmalẹ̀ wọ́n gbẹnu mi sọ̀rọ̀ ni. Kó wojú mi dáadáa kó tún wò. Ó jẹ́ ọba ní Akilẹ̀ Rẹ́mọ. Bó ṣe jẹ́ ọba Rẹ́mọ tó, mo tún jù lọ níbì kan. Tó bá ti rí Babátúndé Àjàyí bí léèrè, ó mọ̀ mi dáadáa. Èmi tún jẹ́ bàbá ẹ̀ níbì kan, ó jẹ́ bàbá mi lórí ọba o. Èmi tún jẹ́ bàbá ẹ̀ níbì kan. Béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti pàdé ẹ̀, wọ́n máa lè burúkú játijàti. Ó ní jẹ́ nǹkan kan láyé ẹ̀. Ẹni tí ò bá ṣe dáadáa sọ pé kò ṣe dáadáa. Aláàfin Ọ̀yọ́, bí bàbá ṣe dàgbà tó mú sọ̀rọ̀ sí wọn, nígbà tó sì rí pé ọ̀rọ̀ tá à ń sọ òtítọ́ ni, àwọn fúnra wọn yí padà. Ẹ̀yin olórí burúkú játijàti. Babátúndé Àjàyí, kí ni èjì ẹ̀ tí ò sọ pé ó ṣẹgbẹ́ bàbá kò ní dá fún ọmọ Dùgbẹ̀ lèmi, ọmọ Dùgbẹ̀ lórí sílẹ̀, ọmọ ìmúkọ́ ni mí, arábòjọlà. Èmi lọmọ olójú tún bí owó ti ń so. Èmi ọmọ arí jajá ògùn, ò ní kúri ìwọ máa lè yìí. Júwe ilé fún mi Ṣàgámù kí n mọ̀ ẹ́. Ayé ẹ̀ máa bàjẹ́ ní olóhùn Babájídé. Júwe ilé tán ti bí ẹ nílùú Ṣàgámù. Kán sọ fún ẹ nǹkan táwọn àti forí fọ́ nílùú Ṣàgámù, ìwọ máa lè burúkú játijàti. Èmi ò ní blọ́ọ̀kù rú yín. Mo fẹ́ kó tún wà tún gbà míì. Tọ́mọdé bá mọ́ṣẹ́ lọ́wọ́ wá ní kó ṣe, bágbà bá mọ́ṣẹ́ lọ́wọ́ wá ní kó ṣe bàjẹ́ lákọ̀ṣẹ́. Ìwọ méjì kò sí lórí akẹrun. Èyí tí mo sọ lénìí, eyín iwájú ti gé èrìgì ti gbà á. Ìwọ tó ti ṣiṣẹ́ láyé ẹ̀, ò ní bọ́nù wàhálà. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kó délé kó dóko. Mo fẹ́ kó rìn kí Babátúndé Àjàyí kó rí. Babátúndé Àjàyí ńgbà tó ń gbé owó kiri tó fi ń lé ipò yìí, ó ń sọ fún wọn pé wàá ṣe dáadáa ni. Babátúndé Àjàyí nígbà tó ń gbé owó fún àwọn afọbajẹ lọ́jọ́ kìíní àná, ó ń sọ pé wàá ṣe dáadáa ni. Ó ń ṣe ìlérí pé wàá ṣe dáadáa ni. Babátúndé Àjàyí, ìlérí tó ṣe lọ́jọ́ kìíní àná òun dà lénìí.
ìlérí tó ṣe lọ́jọ́ kìíní àná ibo ló bá dé báyìí? Ṣé ìlérí tó ṣe lọ́jọ́ kìíní àná sóhun ló múṣẹ yìí? òun mú àwọn aráàlú sìn, òun wò pé wọn jẹ́ nǹkan kan mọ́. ọ̀dọ́ ò lè rí ẹ, àgbàlagbà ò lè rí ẹ. Kíná Akédanidání tó sọ̀rọ̀ yìí, àwa gbé àwọn àgbàlagbà kan dìde wá sí pálásì yẹn tí wọ́n Babátúndé Àjàyí ò jẹ́ kán wọlé. Wọ́n gbé kéèsì kan wá láti Makun. Ọba Ẹ̀wùsì Oyèṣọlá kábíyèsí bàbá pẹ̀lú gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Makun, wọ́n gbé kéèsì kan wá níwọ̀ Babátúndé Àjàyí pẹ̀lú ẹni tó rán níṣẹ́ sí wọn pé kó lọ máa da ìlú Makun láàmú. Ó máa bẹ̀ wọ́n mà ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wá sí palace yẹn. Ọjọ́ tó wá lẹ́ẹ̀kejì wọ́n ṣe fídíò call, gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátá, kì í ṣe pé bóyá wọ́n send ẹ̀ sí mi, live and direct ni mo rí. Wọ́n ṣe fídíò call tí mò ń wo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀. Nígbà tí Jamiu Olódodo tó máa drop mic ní Ọba Ẹ̀wùsì ní kó gbé mic wá, àwọn lọ́rọ̀ táwọn á sọ. Wọ́n dẹ̀ sọ fún yín, Àkárìgbò wọ́n sọ fún yín lọ́jọ́ náà pé bàbá nǹkan yìí ọjọ́ 7 péré làwọn yọ̀ǹda kẹ́ ẹ fi pe kíní burúkú Akédanidání èyí tẹ́ ẹ̀ ránṣẹ́ ẹni tí ò tó bálẹ̀ tó lóun ọba Adéwálé Onírànìkẹ́ pé kẹ́ ẹ pè sákèésí èyí tó ṣe léṣe nínú àwọn èèyàn wa tó gẹ́. Gbogbo information náà wà lọ́wọ́ mi bíbá yìí. Ìwọ Babájídé olórí burúkú ibo ló wà? Ogun Kánò yìí lọ́jọ́ kìíní àná ẹ̀yìn ọ̀fìn yìí náà lẹ kó wọlé torí orí ọba Adéwálé yìí náà ló ti wọlé sílùú Kánò yìí. Àwa tá a lọ fara gbà bọ́n bẹ̀ tá a lọ fèsì ogun bẹ̀ ní òní sóríire wọ tó níwọ̀ Babájídé yìí, ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ibo nìyálà ìyá ẹ̀ wà gbà náà. Nígbà tọ́rọ̀ ta Hausa ṣẹlẹ̀ ní Ṣàgámù, ibo nìyálà ìyá ìpọ́nrípọ̀ gbà ẹ̀ wà. Ẹ̀yin ọmọ àlè tẹ́ máa wà ń bì kan tẹ́ ní igbó lẹ́kan lè mú. Ogun mélòó lẹ ti jà ń gbèsè ayé yín ẹ̀yin olórí burúkú yìí? Odindi pathfinder náà kàn dẹ́mu mọ́ mi lọ́wọ́ pẹ̀lú bọn tán wẹ́ẹ̀tì èmi tí mo sọ̀rọ̀ yìí pẹ̀lú bọn. Àwọn tán lè jẹ́rìí sí wọn a máa jẹ́rìí sí bí mo ṣe ń sọ yìí láwọn tán mọ̀ ń pa fíìmù yìí. Lórí ọ̀rọ̀ ọba Onírànìkẹ́ yìí náà ni òun ló kógun wọlé síbẹ̀, òun àti búrò àtàwọn sẹ́ẹ̀tì kan. Ẹ̀yin ọba yìí náà lẹ́ ń da gbogbo wa láàmú, tẹ́ ń da ìlú láàmú. Wọ́n á máa sọ̀rọ̀ wọn á ní wọ́n sọ̀rọ̀ sọba, kò ní dá fẹ́yìntẹ́ bá sọ̀rọ̀ pọ́n sọ̀rọ̀ sọba gan. Ọba tó bá ṣe ìpèbí tó bá alálẹ̀ múlẹ̀ kò ní wu ìwà òṣìtàn wù yìí, nítorí pé wọn ò bá àwọn alálẹ̀ múlẹ̀, wọn ò bá alálẹ̀ jẹ, wọn ò bá alálẹ̀ mu, òun náà fi ń wu ìwàkiwà tó ń wù. Ẹ̀yin afọbajẹ náà ẹ pín nínú ọ̀rọ̀ yìí lágbára lọ. Ẹ̀yin afọbajẹ ẹ máa pín nínú ọ̀rọ̀ yìí nítorí pé ẹ mọ òtítọ́ ẹ sì lè tọ òtítọ́. Bíbélì sì ní ẹ sọ òtítọ́ kí òtítọ́ kó sì sọ yín di òmìnira. Ṣùgbọ́n ẹ̀yin mọ òtítọ́, ẹ yẹ òtítọ́ yẹn sílẹ̀, ìrọ́lẹ̀ ń lé ká nítorí owó. 10 million náà sẹ́ ẹ lọ mú 200,000 jáde lónìí. 10 million tẹ gbà lọ́jọ́ náà ẹ mú 200,000 jáde nínú ẹ̀. Ẹ̀yin bàbá burúkú yìí ẹ lọ mú 200,000 ẹ lọ mú jáde nínú ẹ̀ lè rí mú síta. Òfò ni, asán ni gbogbo ẹ̀. Òfò lórí òfò ni, asán lórí asán ni. Lẹ́yìn kẹ́ lọ yíwà padà, lẹ́yìn kẹ́ ṣe dáadáa, kẹ́ pé ọba Babátúndé Àjàyí ọjọ́ 7 tó fún ọ nílùú Makun pò máa fi yanjú ọ̀rọ̀, kọjọ́ 7 tó pé Babátúndé Àjàyí ó ti kúrò nílùú Ṣàgámù. Òun sọ fún ọpẹ́ tó bá máa kú kó kú ni. Wèrè tó ń sọ̀rọ̀ yá Akédanidání Olúmẹnu tó wá bọ́ sórí ètò tó ń sọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé, ẹ bá mi béèrè lọ́wọ́ Babátúndé Àjàyí pé ọ̀rọ̀ tí ìlú Makun tán gbé wá fún ibo ló yanjú ẹ̀ sí. Ẹ bá mi bílé tí ọba bá jẹ́ ọba dáadáa, tó jẹ́ ọba tó máa tòlú, tó rí nǹkan tó jẹ́ pé ó lè mú ìpalára wá, tó lè mú ẹ̀mí lọ,
tó lè dá ogun sílẹ̀ tó sì gbé ọ̀rọ̀ náà wá fún ẹ pé kó yanjú ẹ̀ tó dẹ̀ promise pé ó máa yanjú nǹkan náà tó dẹ̀ kó òun lù láì yanjú nǹkan náà kì í ṣe kó finá sórí òrùlé sùn nìyẹn ó ti wò pé tó òrùlé bá máa bàjẹ́ kó bàjẹ́ òun níbi tó wọ́n á sá sí ntọ́rọ̀ yẹn fi ń kọ ìyẹn afọbajẹ nìyẹn nítorí pé Babátúndé Àjàyí ti ní lọ́kàn pé tó bá máa dágbá òun á padà sílùú òyìnbó òun ọ̀lẹ́ òun bẹ̀. Akíndánidání tó ń sọ̀rọ̀ yìí tóun bá jẹ́ ẹni tó kúrò nílùú tó bá kúrò nílùú Nàìjíríà yẹn tóun lọ kí n tẹ bẹ̀rẹ̀ látòrú bíi Kútọ́nù bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni Kútọ́nù ńlẹ̀lẹ̀ bẹ̀ yẹn bẹ̀rẹ̀ láti bẹ̀ kó máa rìn láfíríkà kó wọ Dubai ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe nílùú Nàìjíríà yẹn náà ṣe ń ṣe ń bẹ̀ yẹn Babátúndé Àjàyí ò gbèlú wọn gbèlú òyìnbó ni ṣé bọ́n ṣe ń ṣe nílùú òyìnbó táwọn ti wá òun náà ṣe ń ṣe yìí. Orí ètò tó wálé ni ó wá forí ara ẹgbẹ̀pẹ̀ ni àwọn ayé dẹ̀ ti ń béèrè àwòrán ẹ mo rí pé o làwòrán gidi o ṣùgbọ́n máa gẹ̀ẹ́tì ẹ nígbà mo ti rórúkọ ẹ wọn ò bí yàrá ìyá ẹ̀dá kò mú gbójú bẹ́ẹ̀ lọ àwọn ọmọ mi máa nà ẹ́ a ti búra ń pé kò sí nǹkan tó máa dá wa pẹ̀lú Yorùbá papọ̀ tá a máa pa Yorùbá ṣùgbọ́n a máa kọ́ Yorùbá ara wa lọ́gbọ́n orúwọ ìtàn bá mọ ẹ wọn máa kọ́ ẹ lọ́gbọ́n wọn á kọ́ ẹ lọ́gbọ́n nípa Yorùbá torí pé àwa ò kí sọ máa lè bi tiyín àwa ò ní Yorùbá pa kò sẹ́nibọ̀dì tá a nípa bí kì í ṣe pé ìta bá ti múnú yín àkọ́ lọ́gbọ́n àdásẹ̀ rí àfún. Ọba Babátúndé Àjàyí ó máa bẹ́tà kẹ́ lọ ṣe dáadáa láì jẹ́ pé bóyá ṣe lẹ́ bẹ̀bẹ̀ ẹ ti tẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ ṣe brọ́dà mi gorí ó tọ̀rọ̀ lẹ́sọ ẹ ti tẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nítorí pé nǹkan tá à ń jà fún yìí ẹ̀tọ́ oníkálukú wa ni tẹ̀sí ń ṣì ń wò pé ká dúró sóko ẹrú. Babátúndé Àjàyí kí ni reason kí ni ìdí ẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ ẹ fi sọ pé Tinubu ló lè ṣe tẹ́yìn fi ń yànda ara yín ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá sìn gbogbo ẹ̀yin ọba Ògùn state ẹ dẹ́nà àbùkù pátápátá gbogbo ẹ̀yin paramount ruler lógùn state gbogbo ilẹ̀ dẹ́nà àbùkù because wọ́n gbé yín síta gbangba ní pé ẹ̀yin o paramount ruler lógùn state o not support Tinubu. Àwọn ọba Ọ̀ṣun mélòó lẹ rí tán announce tán bá ṣe wọ́n fọgbọ́n ṣe ni wọ́n jẹ́ ká rí wọn. Ọba Ọ̀yọ́ mélòó lẹ rí tán announce tán bá ṣe wọ́n fọgbọ́n ṣe wọ́n jẹ́ ká rí wọn. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba lógùn state níbi tí wèrè wà lára yín dé ẹ̀yin bàbá wa lógùn state àwọn ọmọ Ògùn state yìí wọ́n wà nínú asylum sìn ní Benin Republic olórí burúkú tó pè wọlé lẹ́ẹ̀kan yẹn ẹ bá mi bí léèrè àwọn ọmọ wa tó wà ní Benin Republic kí ni nǹkan tó ń tẹ̀lé ṣe fún wọn. Ǹjẹ́ ó ti ra gàrí lọ fún wọn bẹ́ẹ̀ ò ní sóríire wọ Babátúndé yẹn ìwọ tó ní wọ Babájídé adékìlópera ẹ̀ náà ìwọ tó ní wọ Babájídé Bánkọ́lé ò ní kúre àwọn ọmọ wa lógùn state àwọn ọmọ Ògùn state wọ́n wà ní Kútọ́nù báyìí tó ń seek fún asylum. Àwọn bá wèrè yóò rí yẹn wọn ò mọ nǹkan tó lè ṣe nípa yẹn ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè pe ẹni tó wà níbẹ̀ gẹ́gẹ́ bí gómìnà kẹ́ sọ fún nípa àwọn ọmọ wa tó wà níbí báyìí ẹ jẹ́ ká gbé wọn jáde ẹ bá wa bá ṣe lè gbé wọn jáde. Ẹ fi àwọn ẹni yẹn sílẹ̀ níbẹ̀ wọ́n ń sọ́fà ẹ mọ túmọ̀ nǹkan tá à ń sọ yìí ni. Mo rántí ọdún kan lọ́hùn-ún around 97 kọ́ ni àbí 96 bóyá 96 90 kí n sọ pé 95 96 nígbà tí wàhálà kan ṣẹlẹ̀ ní Sierra Leone tó kó àwọn pípù yẹn wá sí Nàìjíríà bí àwọn tó kó sí Oru ńbẹ̀ yẹn mo mọ nǹkan tójú wọn rí wọn ò yàtọ̀ sẹ́ni tó wà nínú ẹ̀wọ̀n àwọn tó wá sí fún asylum gbà yẹn wọn ò yàtọ̀ fẹ́ni tó wà nínú ẹ̀wọ̀n. Àwọn yẹn wà ń bẹ̀ sí wọ́n jẹ̀yà ìwọ lórí burúkú tó pè wọlé yìí bóyá òun jẹ́ nínú owó òṣèlú ẹrù bẹ́ẹ̀ ń jẹ ẹ̀mú lójú ara yín iná lẹ́sìn ń fọ̀n sórí iná òun lẹ́ ń fọ̀n sórí èpè òun lẹ́ ń wà sínú.
àwọn ẹni wà nínú ìnira ń bẹ̀ yẹn, ẹlòmíì wọ́n ti pa ọkọ ẹ̀, ẹlòmíì wọ́n ti pa ọmọ ẹ̀, ẹlòmíì wọ́n ti pa ìyàwó ẹ̀. Ẹ̀yin sórí burúkú kiri ẹ̀ ń wò pé bóyá bámbámú ni mo yó, ẹ mọ̀ pé bí mo pọ̀ wọn ẹ̀nìbí kọ̀ọ̀kan. Ẹ̀yin ọba wìrì tẹ́ wà lógùn state yìí, gbogbo ẹ̀yin ọba játijàti tẹ́ wà lógùn state yìí, especially bàbá wa tó ní àwọn Aláké. Ẹ̀gbá ń bẹ̀ yẹn ni nǹkan yẹn ti ṣẹlẹ̀, wọ́n jẹ́ odindi àdúgbò kan run, ìlú kan wọ́n jẹ́run. Ọba yẹn wà ń bíbà yìí, gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ wà ń bíbà yìí. Ọba tó ń control bẹ̀ yẹn tó wà lábẹ́ Aláké, ó lọ sí police station, ọlọ́pàá ò dá lóhùn. Ó lọ sí police station láti lọ report pé nǹkan báyìí ń ṣẹlẹ̀, àwọn ọlọ́pàá ò dìde. Lẹ́yìn ọjọ́ náà kò ju bí ọjọ́ kejì, màálù ni àwọn Fúlàní tó ń pààyàn yìí ń wá o, wọ́n lọ sí police station. Ẹ̀yin ọlọ́pàá yìí dìde, ẹ lọ harass gbogbo àwọn tó wà lágbègbè yẹn. Ẹ rí pé lórí burúkú làwọn bàbá yìí. Gbogbo yín sì jókòó ẹ̀ka ọmọra, ẹlẹ́yin ọba Ògùn state, ẹ̀ ń control Ògùn state. Ìkà burúkú òun lẹ jẹ́. Orúwọ tó pè wọlé yìí, ó lè ṣẹ̀rùbà wá, àwa ti kọjá ń tẹ́ lè ṣẹ̀rùbà. Wò mí, ìwọ tó pè wọlé kí n tún júwe ara mi fún ẹ. Mo ti kọjá, mo ti di ẹbọra, mo ti di irún mọ́lẹ̀. Èmi forí dèpé nù ni. Mo ti di irún mọ́lẹ̀, tó bá mọ̀ mi lọ bèrè mi dáadáa, ẹni tó bá rìn súnmọ́ mi bèrè mi wò. Èmi ti di irún mọ́lẹ̀, ìwọ tó níwò Babájídé yìí, èmi ti di irún mọ́lẹ̀. Èmi kì í ṣe ẹni tẹ́lẹ̀ halẹ̀ mọ́, mélòó ẹ̀ tó ti pè wọlé. Àìmọye tó wà ní Canada ń bí gan. Ẹni tó rán sí wa nílùú Canada ń bí gan tó jáde tí mo jáde fún kó pọlọ́pàá kó wá bá mi. Mo ti kúrò nínú àwọn tó yẹ pé ẹ lè ṣèròbà tí máa sọ pé mò ń panu mọ́ fún ta ní. Ẹ ní kú pé tẹ́ ẹ bá pé wá ẹ ní pé lọ. Kí ni nǹkan tó ṣe yín tẹ́ ẹ lè ronú, tẹ́kẹ́ ronú aráàlú bíi ti yín? Mo ní wọ́n pa ọmọ tó pa nílùú Ṣàgámù yẹn káká. Ọmọ yẹn Ògo Rẹ́mọ ni. Nígbà tí kí lórúkọ ọmọ ẹlẹ́ṣẹ̀ yìí tó gba iyì sìn, ẹ̀ ń dìmọ̀ ẹ bá ń ya fọ́tò lẹ́yìn ọba wọ̀nyí. Ìwọ Babátúndé Àjàyí ó dúró tí ó bá ya fọ́tò. Èyí tó jẹ́ ògo bíi tiẹ̀ tó fẹ́ dìde táwọn ọlọ́pàá pa, ẹ jókòó dìdìrì sí pálásì yín ni. Kí ni nǹkan tẹ́ rí ṣe sí? Judgment wo lẹ gbà jáde ń díẹ̀? Ọba Babátúndé Àjàyí, judgment wo lẹ fight fún pé gbọ́dọ̀ jáde nídìí ọ̀rọ̀ náà? Kò sí. Tó bá yá wá ní wọn láṣẹ lẹ́nu. Láṣẹ lẹ́nu pé tẹ́lẹ̀ fi túlù ṣe, ṣùgbọ́n láṣẹ lẹ́nu tẹ́lẹ̀ fi bàlú jẹ́. Elédùmarè á dá fún yín, àwọn alálẹ̀ á dá fún yín. Orí ládéládé tó ti lọ á dá fún yín, orí àwọn lóyè tó ti lọ á dá fún yín, àdàbí tẹ́ ẹ bá ti ṣe dáadáa. Èmi ti kúrò lẹ́ni tẹ́ lè ṣẹ̀rùbà. Ẹrú Fúlàní ni wọ́n. Bẹ́ẹ̀ ni, ẹrú Fúlàní ni wọ́n. Mo ti kúrò lẹ́ni tẹ́ lè ṣẹ̀rùbà. Babátúndé Àjàyí, ẹrún ẹnikẹ́ni wá èmi ò rán yín iṣẹ́. Mo ṣe dáadáa bàbá mi Prince Adéwálé, ẹ ṣé jàre. Mo ti kúrò lẹ́ni tẹ́ lè ṣẹ̀rùbà. Mo ti dókun mo mọ̀kún mo wẹ̀ lọ́sà, ojú mi tó lẹ̀ ó tó kàró. Mo ti kọjá gbogbo nǹkan tẹ́ ń gbé dání yẹn. Mi ò lágbára kankan, ṣùgbọ́n mo gbójú lélédùmarè, mo gbọ́kàn lélédùmarè. Àṣẹ Ọlọ́run lèmi fi ń mí. Nítorí pé àṣẹ ọjọ́ lọ́jọ́ fi ń yọ, àṣẹ ọ̀run lòrun fi ń ràn. Àṣẹ Ọlọ́run lèmi ń lò. Mo dẹ̀ ń lo àṣà àwọn onílẹ̀ nítorí pé mi ò kọ̀yìn sí ṣẹ̀ṣẹ̀ rí, mi ìtàpá sí ṣẹ̀ṣẹ̀ rí. Òun mo ṣe máa ń sọ fún yín pé tọ́rọ̀ bá jáde lẹ́nu mi, ẹ má rò bí mi mò ń sọ, àwọn alálẹ̀ náà ń sọ. Èmi ṣẹ́rìṣì ṣẹ̀ṣẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ mi, tó bá mọ̀ mí lótìtọ́ àti òdodo, wọ́n á mọ̀ pé mo súnmọ́ ìṣẹ̀ṣe dáadáa, mo jinlẹ̀ nínú ìṣẹ̀ṣe. Ọmọ ìṣẹ̀ṣe ni mí, ọmọ ládéládé ni mí.
mi ń ṣe àtọ̀húnrìnwá, mi ì dẹ̀ ṣe àyọjúràn nínú ìṣẹ̀ṣe. Ìran bàbá mi ẹ̀sìn Islam lẹ́fi tán tẹ́fisọ́ di Jinad Odùyígà lórúkọ ẹ̀, ọmọ alára mòjò ni. Àwa la ní tún alára. Tí wọ́n tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tó bá mọ̀ mí dáadáa lọ bèrè mi wò. Mi ń ṣe ẹyẹ tó máa ké nínú ẹ̀rùn tí ò lè ké lójú. Gbogbo ìgbà lèmi lè ké. Nítorí pé mo súnmọ́ àwọn ìyá mi òjìjí fi afún gẹ́gẹ́ níyẹ́. Mo súnmọ́ wọn dáadáa. Mo rìn súnmọ́ wọn, mo dì mọ́ wọn, mo dòpò wọn mú. Mo rìn súnmọ́ àwọn alálẹ̀, mo dòpò Fámú, mo dòpò Ṣẹ̀ṣẹ̀ mú, mo dòpò Ọbàtálá mú, mo dòpò Ọ̀ṣun Ṣẹ̀ngẹ̀ṣẹ̀ olóyè Ayọ̀ mo dì mú. Mo wá di òpó Jésù Kristi mú. Mo tún di tànábì Mọ́mọ́ sálà gbogbo ẹ̀ mo dì mú. Nítorí ẹ̀ ẹ̀rù kọ́kọ́ ò bà mí fún yín. Àyà ọ̀fọ̀ mi kò síbi tẹ́rù ti bà mí tí mo bá kú lé ní ikú Elédùmarè ni, kì í ṣe ikú mi. Tí n bá sì kú lé ní mi ò ṣẹ́kú. Mo bímọ, mo ti lọ́mọ ọmọ. Kò sí nǹkan tẹ́lẹ̀ fi ṣẹ̀rù bà wá mọ́. Ẹ má rò pé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti jáde tẹ́ ẹ bá kó àwọn kan láyà jẹ wọ́n á sá wọlé wọn á máa níbo ní èyí tó wà nílẹ̀ yìí lẹ́yìn ikú sàárè ni. Tó bá jẹ́ pé ṣe ni mo wà lé, èmi á sọ fún wọ tó ń sọ̀rọ̀ yìí, máa sọ fún ẹ pé kó o jáde sí mi ni, kó o jẹ́ ká pàdé. Ọ̀rọ̀ tèmi ò ń ṣe pé bóyá kíní mi ò fi fọ́. Adéọlá Ṣótùmẹ́yìn, èmi ò flagging o. Ẹ̀rù bà mí, kó o gbọ́ mi dáadáa, ẹ̀rù bà mí. Ẹ̀rù bà mí o. Ìran bàbá tó bí èmi lọ́mọ jagunjagun ni. Èmi tó sì ń wùyẹ ọdẹ ni mí, ògbójú ọdẹ gidi, mi ò kọ́ṣẹ́ ọdẹ, mi ò kọ́ ní règbèrègbè ìlú yìí. Mi ò kọ́ ní règbèrègbè eréko ní Ṣàgámù. Nínú igbó gidi mo ti kọ́ṣẹ́ ọdẹ, ògbójú ọdẹ ni mí, kò dẹ̀ sọdẹ tó máa bẹ̀rù ogun. Ẹ gbàgbé ẹ̀, ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́. Yes, no going back. Yorùbá nation á padà sẹ́yìn. Ẹni tó bá sọ pé àní lọ, òun là ní dé bá. Lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, ìbá àjọba, ìbá àjẹjòyè, ẹnikẹ́ni tí ìbá jẹ́, a máa tẹ̀ ẹ̀jẹ̀ wọn mọ́lẹ̀ wọlé ni. Ẹ ṣé bàbá mi Yẹmí Olúọmọ. Ẹnikẹ́ni tó bá ti ní àní ṣe nǹkan yìí láṣeyọrí, ẹ̀jẹ̀ ẹ̀ la máa tẹ̀ wọlé. Kò sí nǹkan tẹlifíṣàn Yorùbá wa. Ẹ rí pé àwọn ọ̀dọ́gbọ́n ti dúró tán. Wọ́n ti dúró tán nílùú Ṣàgámù. Nílùú Oǹdó wọ́n ti dúró tán. Bẹ́ẹ̀ dé Ọ̀ṣun wọ́n ti dúró tán. Bẹ́ẹ̀ dé Ọ̀yọ́ ọ̀dọ́ ti dúró tán. Láṣẹ Elédùmarè, àwa ò lè padà sẹ́yìn. Láṣẹ Ọlọ́run, ọ̀rọ̀ Yorùbá nation yìí ó ti di múmúṣẹ nítorí pé èrò tí àwọn olórí burúkú yìí ń gbà kéré. Níbi tí ò wá yí àwọn tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, àwọn ẹni yìí ń tán gbé bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ yóò da, pàápàá nílẹ̀ Yorùbá. Ẹ wò, èmi sọ fún yín gbàngbàngbà lóru yìí wípé torí mo wà lóru ní báyìí sìn aago 3 ló ṣẹ̀ kọjá yìí. À ń sọ fún yín gbàngbàngbà wípé tí a bá gba ọ̀rọ̀ Yorùbá nation yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kìrìsìtẹ́nì pátápátá, òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu mi lénìí, Mùsùlùmí lẹ́ máa ṣègbẹ̀yìn nílùú Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe Mùsùlùmí lẹ́ máa ṣègbẹ̀yìn tí ẹ bá jẹ́ kájọ fáìtì fún nǹkan tá à ń fáìtì fún yìí. Tí ẹ bá jẹ́ kájọ sowọ́pọ̀ kájà fún nǹkan tá à ń jà fún yìí, gbogbo àwọn tó ń sọ pé àwọn ọba yìí wọ́n máa dẹni ẹ̀yìn. Ẹ wo nǹkan tó ti ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ sìn. Ẹni Fúlàní tó yàn síbẹ̀ gẹ́gẹ́ bí Sẹ́ríkì Èkó, mò ń sọ fún yín pé ó ti gba gbogbo nǹkan tó yẹ kí Akínolú tó yẹ kó máa gbà, gbogbo àṣẹ tó yẹ kí Akínolú máa pa, Fúlàní Èkó yìí ló ń pa sìn. Níbi tí àwọn ọ̀dẹ̀ akíndanidání yìí tí wọn ò rórí ara wọn dé nìyẹn.
gbogbo àwọn ọba tó ń sọ pé àwa ń rí fin gbogbo wọn náà máa dé ní ẹ̀yìn lọ́dọ̀ Fúlàní tí àbájá ìjà tá à ń jà yìí. àṣẹ gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ṣàdúrà fún mi bẹ́ẹ̀ ṣe kórè yẹn ló ṣe máa rí. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí tí a bá jà fún lẹ́yìn ọdún 5 mẹ́wàá lénìí, mi ní parọ́ fún yín, gbogbo àwọn ọba yìí wọ́n máa dàbí ìgbà tó jẹ́ pé wọ́n máa dàbí kánsílọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣáàmánù ni. a wá di pé ọmọ ẹlẹ́ran wa a wá padà kò ní jẹ egungun mọ́, a máa sán egungun ni. a máa sán egungun nígbẹ̀yìn. èyí là ń sọ pé kó má dé bá wa. ẹ wo àwọn tó wà nílùú yìí tí wọn ò ná ní àwọn tí bí ń pa yìí. àwa tá wà lókèrè àwa ló yẹ ká máa lùlù bámúbámú ni mo yó. ìlú tí mo wà ń bí inú ìrọ̀rùn ni mo wà. ẹ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tó bá wá sí lóyìnbó tọ́lọ̀ ń bá ẹ ṣe tó bá ti lè níwèé ó ti wà nú ìrọ̀rùn. àwa ni ò yẹ ká dé ká tẹ̀ sọ pé à ń dá sọ̀rọ̀ ìlú Nàìjíríà mọ́. àwa ló yẹ ká sọ pé àwẹ̀yìn mọ́. ọ̀pọ̀lọpọ̀ wà nù wá ń bí láwọn èèyàn wá ń bí tó máa sọ pé kò sí èyí tó kàn àwọn mọ́, Ọlọ́run ti yọ àwọn bẹ̀. pé kò sí èyí tó kan àwọn, káwọn tó wà lọ́hùn máa ṣọ̀hún. ṣùgbọ́n àwa táwa wà ń bí tá a wá ń sọ pé kí nǹkan dáa tí ẹ̀yin tẹ́ wá wà lé torí pé ẹ̀ ń jẹ nínú òṣèlú tẹ́sí ń wòó pé kébi máa pa àwọn èèyàn yín ló dáa jù, tẹ́ ń wò pé kíyà máa jẹ àwọn èèyàn yín ló dáa jù, ẹ̀rí pọ́lọ̀ wọn á dáa fún yín. Elédùmarè máa dáa fún yín, Ọlọ́run máa fìyà jẹ yín pẹ̀lú ẹ̀. ńgbà tí àwọn èèyàn tó wà ń dálẹ̀ tó ń wòó pé kíyà má jẹ àwọn ti ara alé, ṣùgbọ́n ìtẹ́ jára alé tẹ́ rí opportunity látọ̀dọ̀ àwọn olóṣèlú tẹ́ sì wòó pé kíyà máa jẹ àwọn èèyàn sí. ẹ ṣe ń wò pé kíyà sì máa jẹ àwọn èèyàn sí. ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ jẹ́ ká wò báyìí. olówó lówó sí nílùú Nàìjíríà, tòṣì sí ni. ẹ wá sọ gbogbo nǹkan yìí, ẹ wá sọ gbogbo àwọn èèyàn, ẹ sọ wọ́n sínú òkùnkùn. ẹ tì wọ́n mọ́lé, tó bá wá di ìgbà àbò ẹ wá kó nǹkan kékeré jáde ẹ fi máa tù wọ́n lójú. ẹ ti mọ̀ pé bí pa wọ́n ó di dandan wọ́n máa jáde, wọ́n máa wá gbà á. tẹ́ bá tún ti dìbò tán ẹ tún ti tì wọ́n mọ́lé padà. Ọlọ́run ò ní fún yín ṣe lọ́tẹ̀ yìí. No going back. Yorùbá nation ó ti di mímú ṣe, ó ti di dandan. kò sí ọ̀nà tẹ́ lè gbà. Yorùbá nation a ti gba eléyìí. ẹ bá tẹnubèpè kẹ́ tẹnubàṣẹ, eléyìí ti di dólè, ó ti di dandan. a máa gbà ni. kí ló wà nù pé káwọn èèyàn ṣe rálì láàrin ìlú? ẹ lè dá ọlọ́pàá síta pé kí wọ́n má fa wàhálà, láéláé nìyẹn ti wà. òru ìjẹta lèmi ti bọ́ síta tí mo ti bẹ àwọn èèyàn wa, gbogbo èèyàn ọmọ ìyá mi Ṣàgámù, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ má jẹ́ ká jà, ẹ má jẹ́ ká ṣe, ẹ má jẹ́ ká mọ̀ ọ́n. kí wá ní ti ọba tó kó ọlọ́pàá sílùú pé kí wọ́n ṣe ni wọ́n gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ṣe rálì nílùú tó jọba sí nítorí pé ó ti gbowó lọ́wọ́ Tinubu. bàbá, àṣà ayé àtijọ́ lẹ́pa kò lè ṣẹlẹ̀ mọ́. a dá fún wọn tó sọ̀rọ̀ yìí, Olúwafẹ́mi Odútáyọ̀ Odúwọlé. Animal Kingdom ní Nàìjíríà. àwa ò tiẹ̀ ṣe mọ́, a kì í ṣe Nàìjíríà mọ́. ó tọrọ ni, woman being education is nothing, kò ní value. òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tẹ́ ẹ ní làǹkàyè ní, ẹ̀yin tẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyí. àwọn tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n mọ tó ń ṣẹlẹ̀.
Adéọlá Ṣótìmẹ́yìn kọ ìwé ẹ̀ dáadáa fẹ́ rí i. Orí ètò tí mo wà ẹ̀rù bà mí láti sọ̀rọ̀. Nígbà tí wọ́n àná ní ẹran ju ẹ̀mí èèyàn lọ, àní báyìí wọ́n náà tún ti jí ọba kan gbé lẹ́kìtì lánàá, ẹ̀yin èèyàn mi. Ẹ wá máa sọ wípé ẹ wo ọ̀rọ̀ yìí máa ń dùn mí, ó máa ń dùn mí wọra. Káì, ẹ̀bẹ̀ tí màá bẹ̀ ẹ̀yin ọlọ́pàá l'Ógùn State, ìyẹn ò kan àwọn tá à ń sọ yìí. Ìyẹn Babájídé kí ló porúkọ ara ẹ̀, Báńkọ́lé. Ìyẹn ò kan Babájídé Báńkọ́lé. Graduate ló ń drive márúwá. Ìyẹn ò kọ kò kàn wọ́n. Gbogbo ìtẹ̀sọ yẹn ò kan àwọn jẹ́nu òṣèlú, wọ́n múnú òṣèlú, so wọn kò sí ètò kan àwọn pẹ̀lú gbogbo ìtẹ̀yìn sọ yẹn. Wọ́n ti di Ọlọ́run, wọ́n ti di ọmọlẹ́yìn Jésù, wọ́n ti di ọmọlẹ́yìn Jésù Tinubu. N tó ṣe wọ́n nìyẹn. Gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ò kan àwọn. Kí ló dé tó máa jẹ́ pé àwọn èèyàn wa ò tẹ̀ nílè ronú lọ́jọ́ kan bí ẹ̀yin tẹ ní làákàyè yìí bẹ́ ṣe ń ronú yìí? Ó sì dá mi lójú pé wọ́n ń ronú báyìí, nítorí pé ẹ lọ wò wọ́n dáadáa. Àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ǹjẹ́ gbogbo ẹbí wọn ló wà òkè? Ṣé gbogbo ìdílé wọn ló ní ìrọ̀rùn? Ṣé gbogbo ìdílé wọn ló dáa? Nílùú yìí, n tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ, tó bá ti jẹ́ ọmọlúwàbí tó ń ṣe dáadáa, n tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ, wọ́n máa fi lé ẹ lọ́wọ́. Ṣé gbọ́ nǹkan tí bàbá mi sọ o? Bàbá mi ní we need to do DNA test for all our obas. Òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni, and our leaders. Ó yẹ ká ṣe bẹ́ẹ̀ fún wọn lóòótọ́ bàbá mi. Òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. Bàbá mi Adéọlá Ṣótìmẹ́yìn, mo ti gbọ́rọ̀ yín bàbá. Ṣé kìí ṣe òótọ́ ọ̀rọ̀ náà sọ ni? Nítorí pé tó bá jẹ́ pé ara wa lẹ jẹ́, wọn ò ní máa pa wá lójoojúmọ́. Kẹ́ máa wò pé pípa tó ń pa wá yẹn ó tẹ́ ẹ̀yin lọ́rùn. Wọn ò ní máa dú Yorùbá lójoojúmọ́. Kẹ́dẹ̀ máa wò pé bọ́n ṣe ń dú Yorùbá yẹn ó tẹ́ ẹ̀yin lọ́rùn. Ẹ wo gbogbo àwọn olóṣèlú Yíbò, wọ́n support àwọn èèyàn wọn lábẹ́lẹ̀. Tí n bá fi fídíò kan hàn yín, ẹ máa la ẹnu. Kẹ́ wo bí àwọn Ìgbò bọ́ yìí lọ, ẹ wo wọ́n rán bìṣì àwọn pípò yìí mọ́nú igbó. Kí ló wá dé tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa, ẹ̀yin tẹ́ a fi ìyọ́nú, ẹ̀yin ò tẹ́ wá ro ọjọ́ tí àwọn èèyàn tó ń hèlè yín, Babátúndé Àjàyí, ro ọjọ́ tí àwọn èèyàn ń hèlè yín, wo ọjọ́ tí àwọn ọ̀dọ́ tí wọ́n jáde tí wọ́n tú yáyà torí ti yín. Àwọn ọ̀dọ́ náà lẹ wá ń jojú wọn yìí. Ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ brother wa, bàbá wa, former governor Ogun State, Gbénga Daniel. Bọ́rọ̀ yín ṣe rí nìyẹn, nítorí pé Gbénga Daniel ó jẹ́ tó ní ẹran ọ̀fẹ́ lára púpọ̀. Gbénga Daniel jẹ́ tó ní ẹran ọ̀fẹ́ lára púpọ̀. Bọ́rọ̀ yín ṣe rí nìyẹn, ṣùgbọ́n ẹ wá mú òṣì ìranù, ẹ wá fi báyé yín jẹ́. Lẹ́ẹ̀kan sí, mi ò rí yín bá wí Babátúndé Àjàyí, Akárìgbò of Remoland. Mi ò rí yín bá wí bí kì í ṣe àwọn afọbajẹ tán gbowó lọ́wọ́ yín. Ẹ ti sọ ọ̀rọ̀ ọba, ẹ ti sọ di ọ̀rọ̀ òṣèlú. Owó tẹ́ ẹ ná ẹ rí padà. Òun ló fa gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí, nítorí pé ẹ mọ òtítọ́. Níṣe lè tẹ̀lé òtítọ́ yẹn nítorí owó tẹ́ ti ná sẹ́yìn.
ọba Babátúndé Àjàyí ẹ mọ òtítọ́ ṣùgbọ́n ẹ ò lè sọ òtítọ́ nítorí owó tẹ́ ẹ ti ná sẹ́yìn òun ló ṣe yín. kí ló dé tí ẹ ò tiẹ̀ lè dúró ọjọ́ kan kẹ́ ẹ dẹ̀ rò ó? kẹ́ ẹ dúró ọjọ́ kan kẹ́ ẹ rò wípé nǹkan tí mò ń ṣe ǹjẹ́ ó dàbí? àwọn tí mò ń hùwà yìí sí ṣé ìwà tí mò ń hù ìṣó dàbí? Babátúndé Àjàyí mo sọ fún yín lórí show mi kan, mo ní kò sẹ́ni tó mọ òkolo yín lọ́yọ̀ọ́, bàbá yín ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí oníwà dáadáa. ọlá ìwà dáadáa tí bàbá yín wù òun ló fà táwọn èèyàn sọ pé ẹ mọ́mọ́ yẹn ọmọ Àjàyí ni Àjàyí Sọ̀fíọ̀, Àjàyí Sọ̀fíọ̀ ló bí. tí ọ̀pọ̀lọpọ̀ ṣe tẹ̀lé yín lẹ́yìn nìyẹn, nítorí pé ìwà tí bàbá yín wù sílẹ̀ ó jẹ́ ìwà dáadáa. ẹ wá jọlá ìwà bàbá yín nìyẹn, kí ló dé tẹ́yìn náà wá gbin nǹkan tó dáa sílẹ̀ fáwọn ọmọ tiyín ńgbà táwọn náà bá dé kán sọ pé ọmọ Babátúndé Àjàyí nìyẹn, tí wọn ò ní sọ wọ́n lókò. ẹ̀yin jẹ́ iṣẹ́ ọwọ́ bàbá yín, òun lẹ ṣe wà lórí ipò yẹn torí pé kò tọ́ sí yín. ẹ fowó rà lóòótọ́, ṣùgbọ́n nǹkan táwọn ẹlòmíì fi tẹ̀lé yín ò ju pé ọmọ Àjàyí ni ẹ mọ bàbá yẹn Àjàyí Sọ̀fíọ̀. èmi ò mọ bàbá tó bí yín lọ́mọ, ṣùgbọ́n ìtàn tí mo gbọ́ ńgbà tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́bádé, gbogbo bí ẹ ṣe rìnrìn ìjọba ṣé mọ̀ pé olóyè ìlú lèmi náà ni, olóyè ìlú ni mí, mo sì jẹ́ èèyàn kan náà tí wọ́n mọ̀ díẹ̀ láàrin ìlú Ṣàgámù. mi rò bí information kan lè lọ títí nílùú Ṣàgámù kí n má gbọ́ sí. tí information bá jẹ́ 20 ní Ṣàgámù ó dá mi lójú pé màá ìmọ̀ 12 nínú ẹ̀. ẹ ti jọlá bàbá yín lénìí, ẹ jẹ́ kí àwọn ọmọ tiyín kán lè jọlá yín lọ́la, kó má jẹ́ kó máa sọ̀kò fún wọn tán bá rí wọn. òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkútọ ni o, bí ìgbà tá à ń tútùkùtù ni tá a bá ń sòtítọ́ ọ̀rọ̀, bí ìgbà tá a bá ń kéwì ni tó títọ́ ọ̀rọ̀ bá ń jáde. ọba Babátúndé Àjàyí ẹ ṣe dáadáa, ẹ lọ yíwà yín padà, ẹ lọ tún wàṣẹ, ṣíkẹ́ la tún wàṣẹ, ẹ yí padà kẹ́ tún wàṣẹ, ẹ ṣe dáadáa. èyí tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó, ọ̀dọ́ ló ní ìlú tí ò bá yé yín, ọ̀dọ́ ló ní ìlú. tẹ́ bá dẹ̀ rò pé kì í ṣe ọ̀dọ́ ló ní ìlú, ẹ jẹ́ kájọ tẹsẹ̀ bọ́. bóyá Babájídé Bánkọ́lé ló máa wá sí Ṣàgámù tó máa wá gbèjà yín, torí mo mọ̀ pé òun ò gbé nílùú Ṣàgámù. bóyá òun lá wá sílùú Ṣàgámù tó máa wá gbèjà yín ńgbà tó bá máa ṣẹlẹ̀. ọ̀dọ́ ló ní ìlú, ẹ tètè kẹ́ lọ tún ọ̀rọ̀ yìí ṣe, ẹ tètè dìde kẹ́ lọ tún ọ̀rọ̀ yìí ṣe. láì ṣe bẹ́ẹ̀ bàbá Ìṣàgámù nìkan kọ́ lẹ̀ ń bájà o, gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá lẹ̀ ń bájà, gbogbo ìlú lẹ̀ bájà ń tẹ́ ṣe lánàá, ẹ bá gbogbo ìlú, gbogbo orígun mẹ́rin ilẹ̀ Yorùbá lẹ̀ bájà, gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá lẹ́ṣẹ̀. mo sọ fún yín lẹ́ẹ̀kan sí, rally tí ẹ lọ disturb wọn yẹn, Oǹdó ó wà nù wọn, Àkúrẹ́ wà nù wọn, Èkìtì wà nù wọn, Ọ̀ṣun wà nù wọn, Ọ̀yọ́ wà nù wọn, àwọn tí Kwara wà nù wọn, Èkó wà nù wọn, Ògùn State wà nù wọn, ọmọ Ṣàgámù wà ń bẹ̀. gbogbo àwọn ọ̀dọ́, gbogbo àwọn ìlú yìí lẹ́ṣẹ̀. bóyá ẹ rò pé bóyá Rẹ́mọ nìkan ló kóra àwọn jọ tó ń ṣe nǹkan yìí, rárá o. èyí tí Ṣàgámù nìkan ṣe, wọ́n ti ṣe yẹn ní bí ìjẹfà báyìí, tí bàbá Èkìtì wa tó ń ṣe ní Ìjàgbá, nílùú Ìjàgbá. èyí tí Ṣàgámù ṣe nìyẹn. ṣùgbọ́n èyí tí wọ́n wá ṣe lánàá tẹ́ disturb yìí, gbogbo ilẹ̀ Yorùbá pátá ló dìde wá ṣe. òmòye sọ fún yín pé gbogbo ìlú lẹ́ṣẹ̀.
gbogbo ìlú pátápátá lẹ́sẹ̀ ní gbogbo ìlú Yorùbá. Nítorí ẹ̀ ṣe ní kẹ́ dìde, ẹ dìde kẹ́ bẹ̀bẹ̀, láì ṣe bẹ́ẹ̀ máa ríjà ọ̀dọ́ nílẹ̀ Yorùbá. Ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí wípé ẹ ti ẹ̀ kàmpéènì fún Tinubu. Ìwà dáadáa tí Tinubu wù fún wa tẹ́ fi kàmpéènì fún kò yé mi. Wọ́n pa wá lójoojúmọ́, ẹ kàmpéènì fún yẹn, kẹ́ ẹ jáde fún yẹn. Wọ́n ṣe àwọn èèyàn wa ṣekúṣe lójoojúmọ́, ẹ jáde kẹ́ kàmpéènì fún yẹn. Ìyẹn ò kàn yín. Wọ́n kó Ògùn state lẹ́rú lọ, ẹ jáde fún yẹn. Ṣé ó dìgbà tó bá wọ̀ lù Ṣàgámù wa ni tó wá ka yín mọ́ pálásì yín kẹ́ tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀? Èyí tí màá sọ tí màá fi ká ẹsẹ̀ ètò yìí kúrò ńlẹ̀, ẹ̀yin èèyàn mi, òun ni wípé gbogbo ẹ̀yin Kristẹni ẹ dìde. Ọ̀rọ̀ yìí tẹ́ Mùsùlùmí lọ́rùn, ẹ má jẹ́ kí n gbẹ̀ṣẹ̀. Ẹ̀yin Mùsùlùmí náà ẹ dìde lẹ́yìn tẹ́ ẹ bá mọ̀ pé nǹkan tá à ń sọ yìí òtítọ́ ọ̀rọ̀ ni. Ogun tí Fúlàní ń kó bọ̀ wọ́n máa kó wa lẹ́rú gbẹ̀yìn ni. Tí a bá tètè, tá a bá ń sọ pé à ń sá fógun, à ń tanra wa ni o, nítorí pé ogun ti wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká dìde sọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin Kristẹni, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀yin olórìṣà àgbáyé, gbogbo ẹ̀yin babaláwo àgbáyé, gbogbo yín ni kẹ́ ẹ pawọ́pọ̀ kẹ́jọ já ìjà yìí. Nítorí pé tí ẹ bá jàjà yìí, tí Fúlàní bá borí yín, wàláì mo fi Àlùkùránì ṣẹlẹ́rìí, gbogbo nǹkan tí Fúlàní bá ní kẹ́ ṣe lẹ máa ṣe. Gbogbo nǹkan tí Fúlàní bá ní kẹ́ ṣe òun lẹ máa ṣe. Nítorí pé wọ́n á sọ Yorùbá dẹrú pátápátá. Fúlàní á wá jẹ gómìnà nílẹ̀ Yorùbá, Fúlàní á jẹ chairman local government nílẹ̀ Yorùbá, Fúlàní á jẹ kánsílọ̀ àdúgbò nílẹ̀ Yorùbá. Wàláì mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ tẹ́ ẹ̀ bá jẹ́ ká kára mọ́rọ̀ yìí. Ìyẹn ni òye àwọn dìndìnrìn yìí. Bẹ́ẹ̀ ni bàbá mi Kẹ́hìndé, gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀. A mọ̀ pé wọ́n ti jẹ́ dodo ní, ṣùgbọ́n dodo tán jẹ́ yìí ó máa kó bá wọn, nítorí pé nígbẹ̀yìngbẹ̀yìn àwọn gan máa dẹni ilẹ̀, wọn ò ní rí wọn bí ọba mọ́. Wọn ò ní rí wọn bí ọba mọ́. Wọ́n máa dàbí báwo mo ṣe lè pè é, mi mọ̀ mo ṣe lè pè yẹn, bígbà wọn ò ní yàtọ̀ sẹ́rú láàfin. Nítorí pé Fúlàní lá máa pàṣẹ fún wọn, ọ̀rọ̀ tí Fúlàní bá sọ òun náà máa gbàgbọ́. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ recently ni? Bóyá ọ̀pọ̀lọpọ̀ orí, ó dà pé máa jù sí orí YouTube mi, máa jù sórí YouTube kẹ́ lọ wò ó. UK Embassy wọ́n fẹ́ rí ọba Akínolú, ó ní ọ̀rọ̀ tó ń fẹ́ bá Lagos State sọ. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ààfin Fúlàní kí náà pé Sẹ́ríkì Fúlàní yìí, ibẹ̀ náà ti lọ sọ̀rọ̀ náà, ibẹ̀ náà ti parí ọ̀rọ̀ náà. Ẹ lọ wo lórí YouTube channel mi, ẹ search Òkìkíọlá TV, máa sọ fún ẹnjìnìá mi pé kó jù síbẹ̀. Ààfin wèrè Fúlàní yìí, Sẹ́ríkì yìí, ibẹ̀ ni wọ́n ti lọ yanjú ọ̀rọ̀ náà. Ẹ rí i pé wọ́n ti ń gbàyà. Akínolú fún ara ẹ̀ kò jẹ́ nǹkan kan mọ́lẹ̀ kó báyìí. Mo sọ sínú show mi tí mo ṣe kọjá, ẹ lọ sí wharf, ta ló wà níbẹ̀ tó ń control bẹ̀? Àwa ọmọ Yorùbá à ń ra mọ́tò láti bí à ń send ẹ̀ sílé. Ẹ bá mi bi àwọn akédanidání tí wọ́n ń jà tó ń pè wọlé yìí, ẹ bá mi bi wọ́n léèrè pé ṣé ọmọ Yorùbá ló head Apapa wharf? Fúlàní ló wà níbẹ̀. Immigration Fúlàní ló wà níbẹ̀. Kí wá ní ìjà tẹ́ ń jà tẹ́ ń sọ pé ń tẹ̀ lóṣèlú kiri? Bí Yorùbá kan débẹ̀ lónìí kò lè rí ṣe, wọn ò bí kú. Tó bá fẹ́ ṣàṣejù wọn á impeach ẹ̀, nítorí pàgbára wà lọ́wọ́ àwọn tá à ń wí yìí. Wọn ò dẹ̀ lè release ẹ̀ fún anybody láyé àti láéláé. Kí ló dé tó ń fi ní release ẹ̀ ni wípé wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá ni gbogbo ọrọ̀ ajé wà.
tí àwọn bá lè sọ pé àwọn yọ̀ǹda kan yìí ebi máa bẹ̀rẹ̀ sí ní pa àwọn, ìyà jẹ àwọn. Níbo ni Fúlàní ti ń rówó? Owó tó fi ń bá wa jà ibo náà ti ń rí? Ẹ wo àwọn irinṣẹ́, máa ju àwọn irinṣẹ́ yẹn, máa jù sórí YouTube channel mi. Ẹ wo àwọn irinṣẹ́ tí Fúlàní kó dání. Níbo náà ti rí owó rà á? Owó Yorùbá ni. Wọ́n dẹ̀ mú owó wa, wọ́n tún fi ń ra ikú fún wa. Ẹ̀yin akédanidání kan torí pé ẹ̀ ń jẹ ìrúnrún tó ń gbọ̀n sílẹ̀ nú ẹ̀. Ẹ lè sọ òtítọ́ ọ̀rọ̀. Ariwo lásán lẹ̀ ń pa. Wọ́n mú ilẹ̀ Yorùbá, wọ́n fi gbowó, ilẹ̀ tó mọ̀ pé gold wà ń bẹ̀. Wọ́n lọ fi gbowó ní China, wọ́n gbowó ní Arab country. Nílẹ̀ Yorùbá òun náà lọ fi yá owó. Wọ́n ti gbé sáǹbọ̀dù síbẹ̀ báyìí. Gbogbo báwọn èèyàn wá ṣe pariwo tó, kí ni àwọn táwọn ìkíná ṣe? Ẹ̀yin ọba ìkí lè rí sọ sí, ẹ rí nǹkan kan sọ sí. Ìdí pé ẹ lè sọ̀rọ̀ yìí náà lẹ ṣe wà. Nǹkan yìí sì ń bàjẹ́ lọ. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ ó ń sọ fún Ṣèyí Mákindé wípé tóun bá ṣí ìwé tó wà lọ́wọ́ òun ń pé nǹkan máa bàjẹ́. Ó ní nǹkan tó rí, ó ní nǹkan tí bàbá bò mọ́nú ìwé. Bàbá ń jẹ́ kó yé wa, ó jẹ́ kó yé Ṣèyí Mákindé pé wọ́n jí ọba gbé, táwọn dáwó fi lọ gbà á. Wọ́n jí ọmọ ọba gbé, àwọn dáwó fi lọ gbà á. Wọ́n jí ìyàwó ọba gbé, àwọn dáwó fi lọ gbà á. Ẹ imagine lórí ilẹ̀ wọn, lórí ibi tó ń control. Wọ́n gba ransom lọ́wọ́ wọn lórí ibi tí àwọn fúnra wọn ń control. No going back, ìyá mi. Lórí ibi tó jẹ́ títí wa, kán tó máa jí wa gbé, kán tó máa gba owó wa. Owó tó wá ń gbà lọ́wọ́ wa yìí, ẹ bi mí léèrè pé kí iná fi ń ṣe. Ẹ wo máa tán jí gbé ní Lagos State ní Kòròdú yẹn, 100 million náà gbà lọ́wọ́ wọn. 100 million naira náà gbà. Owó tó ń gbà lọ́wọ́ wa iná tó fi ń ra nǹkan tó fi ń pa wá. Táwọn kan, ẹ bá mi bèrè, Tinubu fẹ́ ṣe ilẹ̀ Yorùbá àbí? Ẹ bá mi bèrè pé kí ni Tinubu tẹ̀ sọ? Ǹjẹ́ ó tẹ̀ sọ ìwọ́d nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá? Wọ́n pa ìlú kan run, wọ́n pa àìmọye èèyàn. Fatai ọkọ lóyún ikú kí ló pa? Ẹ wo èèyàn tó jẹ lábẹ́ Fatai ọkọ lóyún. Ẹ wo brọ́dà wa tó pa ní Ìgàngán yẹn, ikú wo ló pa? Nígbà táwọn olóṣèlú Yorùbá tó máa gbéra dìde, wọ́n lọ ró ọ̀gbẹ́ni Fúlàní yìí pé kó sọ pé ẹnìkan ló rán wọn pé kán lọ pa. Tọ́ àwa gbà bẹ́ẹ̀, ẹni kan dárúkọ onítọ̀hún. Ẹni tí ó rán wọn pé kán pa yẹn, ẹni kan dárúkọ onítọ̀hún. Ṣùgbọ́n kì í ṣe ẹnìkan náà fẹ́ pa ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Ó ní arábìnrin kan náà tó fẹ́ pa ń bẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ló kó yọ. Bẹ́ẹ̀ ni bàbá mi, Yorùbá nation no going back. Wọ́n bá tẹnu bèpè kan tẹnu bàṣẹ. Yorùbá nation ni, àní padà. Torí ẹ̀ mo kí gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń bá mi bá ètò yìí bọ̀ látàárọ̀. Kémi náà kí n lè sùn díẹ̀ nítorí pé ó ní ìpàdé kan tó jẹ́ gbòógì lọ́la. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa máa ti rí lórí net tó jẹ́ mítìnì gbogbo àgbáyé pẹ̀lú bàbá wa Bánjí Akíntóyè tó máa ṣe láago kan lọ́la. Tó aago kan yẹn kẹ́ni kò ní pẹ́ lù náà bí. So èmi náà mo fẹ́ dijú bí ìṣẹ́jú mélòó kan láṣẹ Elédùmarè. Èmi tí mo sùn náà ni màá jí torí pé Ọlọ́run ò tí ì ṣetán tó fẹ́ gbẹ̀mí mi. Tọ́lọ́run bá ṣetán tó fẹ́ gbẹ̀mí mi láàmú mi, ẹ̀dá kan ò lè rí mi pa láṣẹ Elédùmarè. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi ṣe ètò yìí látẹ̀kan. Lágbára Ọlọ́run, ọ̀rọ̀ Yorùbá nation ojú wa ló máa ṣe. Nígbà tó bá délẹ̀ tán gbogbo wa la máa jẹ́jọ́ ọ̀rọ̀ yìí láṣẹ Ọlọ́run. Ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀, àwa ní kúkú òjijì nítorí pé àwa lórí òtítọ́. Bíbélì náà ló sọ bẹ́ẹ̀. Ó ní ká dúró tí ká mọ òtítọ́, òtítọ́ sì sọ wá di òmìnira. Òtítọ́ yẹn náà ló máa sọ wá di òmìnira lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára Elédùmarè, láṣẹ Elédùmarè. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa.
ojú tẹ́ fi wò mí yẹn ojú yín ò ní fọ́, etí yín ò ní di, gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé gbogbo ẹ̀ ló máa yọrí sí rere. Gbogbo àwa tá a ní lọ́kàn pé ọ̀rọ̀ Yorùbá nation yóò máa mú ṣẹ láṣẹ Elédùmarè, gbogbo èròǹgbà wa ó máa yọrí sí rere. Ṣùgbọ́n gbogbo àwọn tó bá ń sọ pé kò ní wá sí ìmúṣẹ, ẹ̀jẹ̀ wọn la máa tẹ̀ wọlé, torí pé location 419 ó ti sú wa, a ò ṣe mọ́. Nàìjíríà ti dohun gbàgbé, a ti ṣe bye bye fún Nàìjíríà. Àwa ò kì í ṣọmọ Nàìjíríà mọ́, a ti dọmọ Yorùbá àtàtà, a ti dọmọ Yorùbá pàtàkì láṣẹ Ọlọ́run. Bó máa ṣe rí nìyẹn, mo kí gbogbo wa o. Nígbà tí nǹkan mi bá máa jáde láṣẹ Ọlọ́run, máa pè yẹn tún jẹ́ mi. Ojú yóò ní fọ́, àgbọ̀n yóò ní wàdànù. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́ yín bàbá mi. Ó dàárọ̀ sà, ó dàárọ̀ mà. Ẹ ṣé o, ire o.